àti ìgbà tó ti wà nílé iṣẹ́ wa báyìí gbogbo nǹkan tó wà fún wa ló ti wá solution sí. mo ṣe fẹ́ kọ́ yé mi pé ẹni tó bá kú sílé àná wọ́n máa gbókò ẹ̀ bójú mi dùn. ìjàpá ẹ̀ jàjà lọ ṣọ́ọ̀ṣì kò jẹ́ ká retí gbọ́rọ̀ mọ́ ilé ṣe ló ń kálẹ̀ lúyà kiri. kírẹ́tò gbé sún wọn kò gbé sún wọn kò jẹ́ kó mọ̀ pé ìwọ náà nífẹ̀ẹ́ sí. mo ń jà títí lórí ẹ̀tọ́ mi. kí lẹ̀tọ́ ẹ. ìwọ ni adé orí mi mo ṣì mọ́ ẹ. ó dá ìpàdé ẹ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ yóò le tó bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ wo nígbà tí mi ti rí bọ́rọ̀ ṣe rí bó ṣe rí mo ti jẹ́ kó yé wọn pé kó jẹ́ ká pàdé nílé ẹjọ́. hello mo fẹ́ mọ àwọn ọ̀gá yín. I am pregnant for him. tó máa yàn mí jẹ́ ló máa ń sọ òyìnbó. nǹkan tí mo mì ní pé mo ti lóyún fún bẹ́ẹ̀. ọlọ́yọ̀ tí kí ló wí. tí o bá ṣe pé yín yàgbà ẹ̀yà àgbà òṣì àgbà tí ò lójú tì ẹgbà ọkọ ọlọ́kọ fún ọmọ tí yín ibo ló ti ń ṣe irú ẹ̀. ọ̀lẹ́ eléyìí ti wọnú ẹ̀kọ́ kò lè sí bàbá ńlá grandfather ìyáláyà pọ̀nrípọ̀ gbá tó lè gbà jáde mọ́. wọ́n lórí ilẹ̀ yẹn tó bá lọ máa gbalẹ̀ yẹn lọ́wọ́ mi ó ti ṣe tó fẹ́ parẹ́ nú ayé. kábíyèsí ọ̀rọ̀ àdùkẹ́ ọmọ oníkele yìí gbọmọgbọmọ rẹ̀ mọ̀ ń pọ̀ láàrin ìlú. wo arọ́bà fi ń lọ bá pa wàdùkẹ́. ìgbà ni wọ́n ń pa ẹnìkan ìpàwọ̀. bí bá gbogbo nǹkan báyọ̀ ṣeré láyé kì í ṣe bí ọ̀rọ̀ rọ́pò. kò sí bàbá ńlá ẹni tó gbà rọ́pò lọ́wọ́ èmi àti ọlọ́gbẹ́lẹ́nu rẹ ní bàbá mi ló mẹ́rin. bẹ́ẹ̀ ìdárúkọ bàbá rẹ. níbo túbẹ̀ àgbẹ̀rọ̀ ni kú gbáwọ̀ àgbẹ̀tì ni sìgìdì gbẹ́dà. báyìí ni mo ṣe mú un báyìí. táǹgù yín láfún yín tó nítọ̀bí òṣòro náà. èmi àdùkẹ́ ń kele. ẹ̀fún o àwọ̀ ọlọ́fin èdè o àwọ̀ òjé àtẹ̀fún àtẹ̀dì ni mo dán fún yín. ó yẹ kẹ́ni kó gbé kó lọ tí wọ́n nu túbú. wọ́n bá yìí fi gbogbo agbára báyọ̀ jà. èèwọ̀ ikú ò gbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀. tí mo ní ká ṣe kí nínú ìyẹn jẹ́ àṣẹ. èmi àdùkẹ́ ń kele mo ju ọba mi lọ. pálapàla ìlú àpàlà. bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀mẹ́ni ọ̀la lẹ́ẹ̀mú bọ́ba dọ̀la yóò tún kọ̀la bọ́ba tún kọ̀la yóò tún kọ̀la. tí mi kọ́ máa ṣe ní nìkan o. olówó bàbá ọmọ ní gbọ́mọ o ṣàbábọ̀ ọmọ ní gbọ́mọ bí mo bá ń pè ọ́ dá mi lóhùn. bí mo bá ń pè ọ́ dá mi lóhùn o. Kìtì màrí nígbà gédé wọ́n wá mú olùwẹ̀gùn wọ́n fẹ́ fi lájà lọ́wọ́ tí ó lè ṣeé ṣe kò lè ṣeé ṣe àti ó lè bọ́ sí o kò lè bọ́ sí bọ́ọ̀sì. mo ń gbọ́ bí ẹ ṣe ń ṣe àlàyé ilẹ̀ kí ni láǹfààní wo ló wà níbi tẹ́lẹ̀ fẹ́ ṣe ìdíje. káàárọ̀ olè bàbá mo kí olóyè bí mo ṣe ń sọ lọ ọ̀tún Kẹ́mi Ọlọ́gùn ṣe rí ìdíje tá a fẹ́ gbé wáyé ó jẹ́ ọ̀nà láti ró àwọn ọ̀dọ́ ìlú ìlágbára pàápàá jùlọ àwa fẹ́ kó jẹ́ pé àwa gbowó yẹn dé yóò dìjà nítorí pé ẹnìkan la fẹ́ fún kí ti pàwọn tó kù náà ò ní rí ẹ̀ta hóróhóró ṣùgbọ́n kò ní dàbí ti ẹni tó bá borí ìdíje so ìdíje a máa kó àwọn ọ̀dọ́ jọ abẹ́sìmọ̀ bí wọ́n léèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan àwọn àǹfààní tó wà ń bẹ fún ìlú ni pé àkọ́kọ́ á jẹ́ kí ọjà tán tà nínú ìlú pọ̀ sí ẹ̀kejì àwọn àlejò tó bá tún wá wọ́n á máa yọjú sí baba wọn ò sì ní rí baba kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́ wọn á fẹ́ ṣe nǹkan náà fún baba kò jẹ́ ìdí tá a fi fẹ́ tọrọ àṣẹ àtọ̀dọ̀ yìí. ṣé ẹnìkan náà ní ọgbà 10 million àbí gbogbo wọn. bẹ́ẹ̀ ni baba àti ìyàmọ̀ pé ẹnìkan ṣoṣo tó bá gbégbá orókè jù ní ó gba mílíọ̀nù lọ́nà 10 ṣùgbọ́n àwọn tí torí ìkọ̀kan láwọn já wọn lọlé bó bá ṣe ń kùnà
lórí àwọn kan tá a bá ní kẹ́ mọ́ ṣe lè wá ọkọ ọmọ bí irú ayò tá a máa ń ta ayò nísìn ẹ̀ ń bá ti kùnà yóò máa lọ léǹtì ẹ̀ ní kọ̀ọ̀kan tí ó fi wá ku ẹni tí ó gbégbá orókè kìí pa ànímọ̀ fáwọn náà ní nǹkan ó lè mọ́ wà tó ọkọ mọ́ fẹ́ súnmọ́ iye owó. ẹ dákun ò balẹ̀ ẹ̀yin lẹ lọ̀rọ̀ ṣùgbọ́n a lè ṣe kí a má dà sí ẹ dákun kí lẹ rò tẹ́ ẹ fi rò wípé rúùlù wa làǹfààní bàǹtàbàǹtà ìtọ́sí. ẹ dákun mi ìdálọ ọ̀tún bàbá ló ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ni òun àṣìlè wà mẹ́ka má dà sí. ẹ̀yin lọkọ ìlú. ẹ mọjọ kọ kí n wá dákẹ́. bóòlù àti ń sọ báyìí. tí mò ń wí ni wípé ẹ̀yin ò tún gbọ́dọ̀ sọ̀rọ̀ káwọ̀ sọ̀rọ̀ lé mọ́ ká sọ̀rọ̀ ṣáájú ni kẹ́ ẹ wá pàṣẹ lórí rẹ̀. má sọ nǹkan kan mọ́. ọ̀tún. ẹ sọ ẹ bẹ̀rẹ̀ ẹ tún parí rẹ̀ gbà náà. ọ̀tún. mo ń lọ àlejò wà mí. ọ̀tún. kára olè tẹ́mi ọ̀làwùn. arákùnrin. kára olè sọ bàbá. ó ń lu ìfi ojú. ṣé ń gbálàyé mi. mo ń bọ́ yín bàbá. mo fẹ́ mọ pàtàkì jùlọ torí pé 10 million tẹ́ ẹ sọ yìí owó ńlá ni àmọ́ síbẹ̀ náà ẹni wọ́n fi 500 naira gba fọ́ọ̀mù àbí. bẹ́ẹ̀ni. ṣé 500 tí wọ́n fẹ́ fi gba fọ́ọ̀mù ṣé èdè pé wọn náà lè fẹ́ kó fẹ́ nìkan ẹ máa fọwọ́ sí mi lé ní. èjì ni pé kí láǹfààní ìlú gangan tí ìlú ọ̀jẹ̀ ń bẹ̀ gangan kí láǹfààní tí ìlú ọ̀jẹ̀ ń bẹ̀ gangan. ṣé rí 500 naira tá a fẹ́ gbà kó mọ́ di irú wa ògiri wa ni fọ́ọ̀mù tán bá gbà yìí láfi mọ iye ẹni tó fẹ́ kópa nínú ìdíje ẹmbásì wa borí mílíọ̀nù 10 náírà ní ọgbà ságírítì lẹ́yìn ìgbà náà gbogbo àwọn ọjà gbogbo àwọn nǹkan tó ń tà nínú ìlú torí àwọn àlejò ọmọ wọnú ìlú dáadáa gbogbo ẹ̀ ní ọmọ ta ṣé wá rí ibi tí a ti rí owó àwọn àjọ kan wà lágbàáyé tán ń gbé owó yẹn sílẹ̀ so wọ́n wá ní kò ń ṣe ìlú nìkan la mú o ìlú tá a mú fẹ́ tó bí 7 ká tó wá yírí ẹ̀ ṣùgbọ́n a rí pé níbí báyìí kò ń ṣe pé bóyá ooru bẹ̀ pé ó pọ̀ jù tàbí òjò bẹ̀ pọ̀ jù a sì rí afẹ́fẹ́ tó ń fẹ́ bí pé bí afẹ́fẹ́ tí ò lè fa àìsàn sáwọn èèyàn lára gbogbo nǹkan tá a wò mọ́ àti mú ibi tá a máa mú náà nù. àwọn alálẹ̀ ló ṣe gbogbo ètò eléyìí kò síbi ẹ̀fẹ́ mọ́ lágbàáyé kọjọ́ ọ̀dọ̀ mi hàn yìí àwọn alálẹ̀ ni kò burú ń tẹ̀sán náà ọ̀dà ń gbolé wà bẹ̀rẹ̀. tí a bá ti gbàṣẹ lọ́wọ́ yín a bẹ̀rẹ̀ ètò a lọ wá létà máa tó yí létà bá kó wọn sí ibẹ̀ náà máa wà títí tá a fi máa parí ìdíje òun àwa la máa fún ọ lóúnjẹ àwa la máa fún ọ ní mímu ìyà ò dẹ̀ ní jẹ wọ́n. ọ̀tún bí ìgbà òní ká sọ pé kí wọ́n wá bẹ̀rẹ̀. inú mi dùn pẹ́ fọlọ́. ọ̀dàkẹ́ nígbà náà ti dùn rárá mo ní ọ̀dákẹ́ sóyè ilé wa bẹ́ẹ̀ ni mo ní ọ̀dákẹ́. ọ̀tún. kára olè o. mo wò ó pé n táwọn arákùnrin bá wá sínú ìlú wa n tó ti dáa jù ní ká má jẹ́ kí tí àwọn olóyè yòókù kò dì sí ká sì pé gbogbo àwọn ọ̀dọ́ ìlú wọ́n sọ pé kò ju 500 naira lọ wọ́n kálukú ọgbà fọ́ọ̀mù kí wọ́n jọ ṣe kíákíá àbí wọ́n ní ọwọ́ àjẹsàrà ọlọ́jọ́ wọnú sípò wọ́n ní omú wá ní àbíyọ̀ ká ṣe kíákíá torí elédùà ló ti oore sí a o. bẹ́ẹ̀ni. àbá ọmọ yẹn àmọye ìlú tí wọ́n kà wọ́n tó dé àyìn lẹ́sà ni pé ọ̀dọ̀ wa láfẹ́fẹ́ bẹ̀ dá ọ̀dọ̀ wa lómi bẹ̀ dá tó túmọ̀ sí pé àwọn èèyàn abẹ àwa náà ládàánu àṣàyàn ni á ọlọ́run ló ṣàwà sọ́tọ̀ àbí tí n bá ń sọ nǹkan máa yé mi o. àbí ẹwìrè yóò dáa fún yín ìtẹ́ ẹsẹ̀ yìí ọ̀dà pọ̀ inú mi sì dùn sí kọ̀ láìfi kájẹ́ káwọn olóyè yòókù ọgbọ́ ń gbò sí pé mi àtẹ̀yìn ni àkọ́kọ́ fetí gbọ́ ṣùgbọ́n ẹ dákun mo fẹ́ pàkíyèsí kinní kan. pé. Yorùbá lọ́bọ̀ wọ́n ní ọmọ ẹni ọmọ ní í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. ọ̀pá mi. báǹfààní ṣe wọlé yìí kí ló dé táwa náà ò fi àwọn ọmọ tíálẹ̀ kọ́ bá wọn kópa ńbẹ̀. àbá sì béèrè lọ́rẹ̀ kó tó lọ pé sàmọ́ wa náà lè kópa. wọn gbọ́ baálẹ̀ ká tún ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ ẹni ó mú nǹkan wá wípé sáwọn ọmọ wa lè kópa. aláǹfààní láti jẹ àǹfààní lára tí ẹ̀ ń mú wá bíi kò í ṣe pé dandan ni ká tún béèrè lọ́wọ́ rẹ̀ èmi ò sọ fún kúráńgà ọmọ mi o tí kàn ń fẹsẹ̀ gbálẹ̀ kí n
kó wá bá wọn kópa bóyá orí ọba sí. ọ̀tún ọ̀rọ̀ tó ṣe ó sì bá aláàkáyè mu tó bá níbẹ̀ kò burú èmi náà sọ fábàákẹ́ kó náà kópa tó bá ti pọ́ mọ̀ rẹ lọ jáwé olúborí ó dáa bó ṣe tèmi náà ni àgọ́ orí sáà ti wọlé tọ̀ wá wá ó dáa bẹ́ẹ̀ ìmọ̀ náà ń da. ṣùgbọ́n baálẹ̀ sẹ́rí tí èèyàn bá ṣe tí ọ̀dà síyàn tí ọba béèrè lọ rẹ̀ pé ọ̀sẹ̀ mi kò bójú mu tó. èmi yín lájọ wà ń bì í bẹ́ẹ̀ sì ń wùwà lójú àlejò tó wà hàn sí mi ó kù díẹ̀ káàtó kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ mọ́ bí ọmọ èké kí ló dé ẹ sàmọ ẹ̀yin ní baálẹ̀ kọ̀sẹ̀ tí ń bá yín dùn kí wàá ní àwa la nílẹ̀ yìí lójú àlejò sẹ́mi ò fún yín lọ́wọ́ baálẹ̀ yín ni. ó fún mi tó. lọ́nà wo. ọmọ jẹ́ ń pe baálẹ̀ ni wọ́n lọ́kọ̀ ọ̀lú. ọkọ̀ ọ̀lú ni. ẹ kìí ti pọ́ mi nìkan pé kárí gbogbo òlú ni ọkọ ẹ mọ jẹ́ mi bó ṣe wà yìí. mojó bẹ́ẹ̀. ẹgbẹ́ ti pọ́ bẹ́ẹ̀ aláṣẹ orí rẹ ni mí ni. ẹ mọ̀ máa wù abáyìí mọ́ bẹ́ẹ̀ bá dáwùjọ àwọn baálẹ̀ wọ́n mọ̀ máa wò yín wò pẹ́ ní ìgbéraga sáà bá yín dùn àdùbálẹ̀ lé. máa gbọ́n tán sọ nísìn orí àga mi ló jókòó lé kémi tiẹ̀ dá kékeré mọ́ sọ̀rọ̀ ẹlẹ́dàá àga mi sí ò ní bí ọ́. pé kẹ́ni. orí ilẹ̀ lẹ́mi lọ kásẹ̀ lé sẹ́lẹ̀dà lẹ̀ lẹ́mi tí bá ẹ̀mí bá dákẹ́ tí mo wọ̀n sí ò ní bí ọ́. ẹ dákun kẹ́ni ọlọ́run. ẹnu ọ̀nà tó gbà wọlé ẹnu ọ̀nà mi ni sẹ́nu ọ̀nà mi ò ní bí ọ́ wá wo wàhálà tí ó bí ọkọ tó jáde nù lé pẹ̀lú bó ṣe bá mi sọ̀rọ̀. kíni kí ọlọ́run tó fún yín láyé ọ̀fẹ́ gbé kíni kó wá wí. àwa aṣojú ọlọ́run náà rèé. ẹ jà. bẹ́ẹ̀ ni. bá mi kí ni kan tó dá ń bẹ̀. tó dá ń bẹ̀ kíni tó dánú kéèyàn ò ló lọ ọ̀rọ̀ owó la máa ń sọ̀rọ̀ rẹ̀ yìí bó la ṣe ń wúwa báyìí ajé ògógó ní sọ ọ̀dọ̀ báyìí lẹ fi lè ṣiṣẹ́ ajé tí ìmọ̀ ní la ọ̀rọ̀ owó lé o ó ṣe o. bàbá mi èmi ò ṣe o èmi ò ṣe ẹ kúkú mọ̀ tẹ́lẹ̀ náà pé èmi ò láìkì tẹ́tẹ́ gbogbo ká máa ta tẹ́tẹ́ ká máa play mi ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀mí ìdẹ̀fẹ́ mọ̀ ń pa ẹ̀mí ìdẹ̀fẹ́ ṣe bàbá mi ò ṣe o. èmi ń bọ̀ sọ̀rọ̀ tẹ́tẹ́ bò ṣé mi gan ta tẹ́tẹ́ ni èmi tí mo jẹ́ bàbá rẹ̀ sọ bá mi ń di tẹ́tẹ́ rí ṣé tẹ́tẹ́ lélẹ́yìn torí ẹ̀yin ọ̀dọ́ ìlú yìí ni wọ́n ṣe gbé wá wọ́n ní ìdíje yìí o àwọn fẹ́ fi ta ìlú lọ́rẹ káwọn wá ṣe nílùú yìí torí àwọn ọ̀dọ́ wa ṣé tẹ́tẹ́ nìyún ṣé tẹ́tẹ́ nù àbá ọmọ tí wọ́n ń pè tẹ́tẹ́. bàbá mi ò ṣe. nǹkan amú ọ ni mo ló ṣe. bàbá mi ò ṣe. ìní fi oyin ní dọ́ọ̀dà èyí tèmi náà fi ràn ọ́ lọ́nkọ̀rọ̀ wá ó ṣe é wo àfẹ́kálayé fẹ́ ná àràkáyé lóòrùn ràn wọ́n máa fẹ́ tiẹ̀ ní kí ni sí ọ. ṣùgbọ́n àti dìde mi ọwọ́ Ọlọ́run ló wà o ìṣubú ọmọ èèyàn ọwọ́ ènìyàn ló wà gbà mí ọmọ mi rí gbà mí ọmọ mi rí má fàyè mi tàfàlà lójú aláròpin. ìwọ náà má fàyè tiẹ̀ tàfàlà ìwọ gan má fi ayé ẹ̀ tàfàlà. ibi orin ṣáà ni bó ṣe máa kákò bí ẹja sanyàn rè tó máa ní kó má fàyè ẹ̀ tàfàlà tí wọ́n gan ò bá fàyè ra ẹ̀ tàfàlà ẹnikẹ́ni ò lè fàyè ẹ̀ tàfàlà kúkú sọ fún wa pé bá mi èmi ò ṣiṣẹ́ kankan mọ́ orin ni mo fẹ́ máa kọ o kákúkú wá bá ṣe máa ra instrument fún ẹ orí ẹ ti gbálẹ̀ kó má fàyè òun tàfàlà wọ́n gan má fi tiẹ̀ kí ni mo tiẹ̀ ń ka owó yìí fún kó lọ fún ya Àdìsá sọ pé owó àjọ ti bàbá ẹ nìyẹn kó jọ kó bá mi dá o because tí ò bá tètè dá ó ní fáìndì kan tó máa ń gorí ẹ mi ò dẹ̀ fẹ́ gbójà ìjà ti yẹ. ṣé gbogbo ẹ ni. làásì méjì kó kó làjì fún ya Àdìsá kó wá mú làjì tó kù ó lè dànù àbí kó wá ṣàná kó sún. irọ́ owó mọ̀ láǹfààní ní adc economy. máa kó gbàjú fún ẹ èmi kówó fún ẹ pé kó lọ san owó àjọ tí mo sọ pé mi ò tẹ̀ ní láti kà mọ́ ṣé mo ní kó ṣé mo fẹ́ kó ṣe yẹ́bẹ̀yẹ̀bẹ̀ ni mo sọ pé yẹn ṣé ọmọ gbogbo ẹ ni mo ní kó kó fún nìyẹn wá bí èmi léèrè pé ẹ ṣe gbogbo ẹ ní rárá ṣẹ́kù kọjá lọ bí tí mo rán ẹ. mo ti wọ. alo nlé ó ní iye ìgbà tó gbọ́dọ̀ lò kó tó padà sílé. mo mọ̀ nítorí fáìnì kẹ́ má bàa wọ rẹ́ẹ̀dì. ìyá àwọ̀ rẹ́ẹ̀dì lọ bí tí mo rán ẹ. má pẹ́. Gbàmí ọmọ mi rí. Àbákẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ ìròyìn ayọ̀ ni àwọn kan ní à ń wọ̀ lówà ìwá wọn náà fẹ́ ṣe ìdíje wọn á ní ìdíje pé ọmọ tó bá gbégbá orókè 10 million naira làwọn ò fún kódà ó tún lè yọ mọ́tò wọn á wò pé ọlọ́run wọn fi rẹ tèmi ṣàpínlẹ̀ ń gbèmí náà lọ́mọ tí mo sì kò ní làákàyè
tílédùà àtẹlẹ́dàá mi tí ó jò lè gbégbá orókè tó wo lè bọ́ sí sàkání wa 10 million yóò tó ọmọdé owó máa ní kí n sọ fún ọ ìwọ náà gbọ́dọ̀ kópa ń bẹ́ẹ̀ o ní fún 500 naira tó fi lọ gba fọ́ọ̀mù. But 500 to win 10 million naira. Yes. Okay. But Dad, how long ni kini ma take? Like what duration? Ọ̀rọ̀ how long kan kọ́kọ́ lélẹ́yìí àní kí ni ó ti wọlé tọ̀ wá wá iye ìgbà tó bá rí ó tèkì kí wọ́n náà láti kópa. Reason tí mo ń béèrè lọ́wọ́ yín ni pé ṣé mo pé mi ní pẹ́ resume sí school padà. So kí n bá lè mọ̀ tó bá pé nǹkan tó máa take time ni kí n kú má lọ kí n bá lè tètè padà sí school. Education wà very important. Kí ni ó wà very important. Oyè làgbà wò ṣé máa ń kan ti sáàfù ṣáájú ẹ̀. Wọ́n ṣáà kan ti jáde ṣáájú ẹ̀ tí mo èrè sẹ́dí sìn. Àtẹ́mi lọ́lọ́ wá fi ń wé sùkú. Àbákẹ́ níbo la dá sọ táàrí lẹ̀ fi wọ́. Ṣé tó bá jẹ 10 million naira ń kódà kí sùkú ti pa èló lè ṣe padà. Ẹgbẹ́ ọba ti tán gan-an ànọ́dún mẹ́wàá kò tí ì lè pa 10 million ẹ máa fún ọ lówó oṣù. Dad. Okay. Ní tí mo fẹ́ nù ó kó panu díje ó ti gbọ́. Ẹ̀rọ ẹ̀dọ́ máa ń kó skul tó máa ń kó tí wọ́n bá jí ló lè dùn ọ́ lọ kó wálé. Ọgbọ́n tí mo sọ fún ọ. Èyí ọ̀gbọ́dọ̀ kọjá mi o. Sùkúù lànà wo ní tí ìbá ṣe pé wọ́n mọ̀ sọ̀rọ̀ wẹ̀ lẹ́nu. A pé bí ayé ti dáa ni ó yẹ ń kó sùkúù wá sáàfin mi ni wọ́n mọ̀ kọ́ ń lé. Wọ́n á di pé tó bá ṣáà di 10 million tán nìsín kọ́lọ̀ bá tún lọ sí tọkọ̀ tẹ̀lé kí la wá ń sọ yìí kí là ń sọ yìí sọ mọ̀ pé o ti bẹ́jọ́ lórí nù ṣé èbó ló lè sọ ní àbí kíni tí wọ́n ń kọ́ sùkúù gan. sọmọ lè léyìí tó ń bọ̀ lọ́ọ̀kan máa ṣe látàtàárọ̀. Bámi kúlé. Alówó ńlé. Bámi. Alówó ńlé. Bámi. Károdò ká lọ pọnmi ká sùn sọ́hùn. Dọ́nà kí lára lé òmù. Ara lé òmù pure water. Mo lùsẹ̀ ní bámi ẹ̀dá ọkọ̀ mọ́bìnrin mo lùsẹ̀ ní. Mo ní tí bá ti ń pòwe kò yé máa dé òwe mi ládé orí ẹ̀ ò pé ní. Mọ́bìnrin mo lùsẹ̀ ní mo gọ́ra mi fáwọn. Sọ́ọ̀mọ̀ túmọ̀ ẹni károdò ká lọ pọnmi ká wá sùn sọ́hùn kí lára alé tó ń dúró domi máa mú. Ìwọ wá sọ fún mi pé wọ́n á mú pure water. Tí mo ti fẹ́ ṣe ẹ́ náà kò yé mi lórí pé mo kàn rán ẹ́ ṣe pé kò bá mi kó wà jọ lọ fún ìyá Àdìsá gbogbo wákàtí tó lò ibi tí mo wà rè tó fi mí sí ìwọ náà mo dúró dè pé kálọ̀ kábọ̀ òun máa tó dé nísìn. Bá mi bá wọn ni. wọ̀rọ̀ òmùgọ̀ lẹ́nu tó o bá síwádé máa kó wà jọ mi bọ̀. Ìfẹ́ kẹ́ wo rẹ́ẹ̀dì ní ẹbẹ́ iná lẹ sọ pé tẹ́ bá fáwọn pé owó yín léètì kó tó débẹ̀ wọ́n fi sẹ́yìn ẹ̀yìn lẹ́gbàá last yín sì fẹ́ kẹ́ wo rẹ́ẹ̀dì ìdí tí mo ṣe dúró dé. Kí wàá ló wá ṣe. Mo padà kó fún wọn. Ó padà rí ni. Mo padà àmọ́ dúró dé wọn ni. Ó wá dé báyìí. Wọ́n dé bá mi. Ebi ohun tó bá sọ yìí. Wọ́n tún wojú mi báyìí ká ojú rẹ̀ jojú ẹni mi mo ní ààrẹ lẹ́ẹ̀mọ̀ mímọ́ ni èmi alóhùn lé wọn bàbá alóhùn lé ní nọ́mbà 13. Láti sọ pé ìwé ọmọ yóò ti dàgbà wọ́n sàǹfọ́ ra mi gbogbo ẹ̀kẹ́ pé wọ́n sì ṣàdúrà fún mi náà. Orí Àdìsá gan ò pè kò mọ̀ pé ilé ìyá ẹ̀ ló lọ fún jíjọra. Bá mi ṣé wàá ń gbé mi débẹ̀ láti jọjọ́ yìí. Ṣé gbogbo wa tó ń ṣe wà tó bá èmi mu tó fi wá jọ mí. Àtẹ sọ pé mọ̀mọ́ yín ń gbé mọ̀mọ́ yín mọ́jọ. Ṣé mo wá ní bẹ́ẹ̀ kọ́ ìyẹlẹ́kọ̀ọ́ lójọ́ àmọ́ ìwà burúkú báyìí ó sì lọ́wọ́ ìyẹlẹ́kọ̀ọ́ kan tó kú. Àtẹ ní gbogbo ìsọ̀rọ̀ sí mi mú mi pé iye olóbì mo fi jọ. Máa nù ẹ̀ palẹ̀ ní orí àpè wa wọn lóò fi wájọ màámi ó dẹ̀ tún ti rí pété. Bá mi ṣé gbogbo ìgbà tí n bá ti múnú yín dùn báyìí ẹ mọ̀ sọ pé mo jẹ lòmíì ebe mọ̀ sọ pé ọmọ yìí olóbì lọ́pọ̀ ọ̀lẹ́. Láàárọ̀ yìí nǹkan ṣó wá jọ. Ẹ ti sọ pé mo tún ti jọ lẹ́lẹ́kọ̀ọ́ báyìí yáyà mi. Ẹ kàn máa ń switch àwọn tí mo jọ sábà mi. Kọjá ṣe kókó dẹ̀bẹ̀ torí ẹ̀mí ò ṣe kó ń bí báyìí látàárọ̀ mo kàn jókòó síbi. Ẹ má bínú. Lọ́bọ̀ mi wẹ̀ fún mi kó lọ ṣe omi fẹ́ wẹ̀ ń jáde. Ẹyin bá yín pọn mi di odò. Mi ò fomi àmú ẹ̀ bá wẹ̀ o. Bá mi bá Kẹ́mi bá Fadé Kẹ́mi dá mi lóhùn láti gbà mo sì ń bí yín léèrè. Àní fọ́ọ̀mù tá a lọ gbà níbi tá a ti jà tá a gba fọ́ọ̀mù kíni gan. Kéyí ọ. Kò yé mi.
fọ́ọ̀mù oríire ni fọ́ọ̀mù competition. fọ́ọ̀mù oríire. tí wọ́n máa ń gba fọ́ọ̀mù oríire. ẹni ọba díje tó wà nù díje ohun tó bá yege tó jẹ́ òun ló ṣe pọ̀ àkọ́kọ́ tí wọ́n bá ná owó ẹ̀ sókè 10 million. tẹ́ ẹ sọ fẹ́fẹ́ yé mi nìyí. ìdíje ni wọ́n fẹ́ ṣe é mi nǹkan bí sísẹ̀ ni wọ́n fẹ́ ṣe é mi. ẹ bá ṣe wíìnì ni wọ́n fún lówó. bí èlò ná. 10 million. mílíọ̀nù 10. 10 million. bá mi sẹ́yìn lérò pé àwọn kan bẹ́ẹ̀bì kan tí wọ́n kò 10 million lẹ̀ lásìkò tá a wà báyìí. kí a ní í ṣe ọ́ sọ̀wọ́ àwọn náà ìjà kínní kan tí a ń ṣe kọjá ni tí wọ́n kówó tó jù bẹ́ẹ̀ lọ́lẹ̀ tí wọ́n tún gbé mọ́tò sẹ́ni ó bá ṣe nọ́mbà 1 nìdí. nítorí sọ òótọ́ ni o táwọn ọmọ gan èmi ọmọ surprise ara rẹ̀ bẹ́ẹ̀ làwọn fáǹsì lò fóun lówó gbogbo rẹ̀ mọ̀ lóòótọ́ ni ẹ̀ parọ́ bá mi. wo bí èmi gẹ́gẹ́ bí bàbá rẹ gbogbo agbára tí mo ní ni n ó ṣàlóògùn n ó sì ọ̀tọ̀ jìnnà tó jẹ́ tí èèyàn bá kọ́kọ́ rí ọ ń bẹ̀ báyìí ìwọ ni wọ́n tọ́ka pé máa bọ̀. ẹ wo bá mi gbogbo ń tà ń sọ lódùn ṣe rí fọ́ọ̀mù tá a gbà ń ọjà sípòfò ni o. ìṣòfò. èmi ò lè rò pé mo lè lọ ẹni pé àwọn ẹbí 30 ni wọ́n bẹ́ẹ̀ wọ́n sì míyàn kan ṣoṣo tí wọ́n bá tẹ̀ wá múyàn ẹlẹ́kùn sẹ́mi rúgò lójú kan ni wọ́n mú ni tó ṣe pé lójú méjì mẹ́mẹ́ láàrin gbogbo àwọn èèyàn tẹ̀sí mọ́ pójú kan náà mo máa fi ríran nígbà míì tí ìbá kọ báyìí ìrìn yàn. ó yá wá sọ fún mi pé ojú kan rẹ tí o fi tó ń lòun ojú 6 lọ lágbárí ẹlòmíì sọ̀rọ̀ àlọ́ ọ̀rọ̀ kan. ó ti tán wo bí èmi ó ṣàgbára mi ìwọ dúró sámú ó yí ọba dúró dáadáa. òun wìn ni mo gbọ́dọ̀ sétí òun wìn ni. wọ́n bá jẹ́ pé ẹ ṣàgùn náà ni wọ́n bá jẹ́ ológun òde ẹ sì sọ́lẹ̀ kan ẹ̀yin ní ẹni tí ọba dira ikú paánù. tiẹ̀ ta ó ṣòfò dànù. ó ti dà kò sí wàhálà. 10 million ni wọ́n fẹ́ kó lẹ̀ tó o bá wá gbowó òde lórí ó jẹ́ tèmi ń bẹ. bó lẹ́sìn náà tá ti tọ̀dọ̀ yín. èló bó ló ṣe fẹ́ pín. mo ní bó lẹ́sìn náà tá ti tọ̀dọ̀ yín 70-30 ni. ta ni ó mú 70. àwa tá a lówó èmi náà ni. ó lè níyà rẹ̀. báà mi èmi tí mo ṣaàgùn kọ́ sẹ́wọ́ lọ gbọ́ rédíò ni. báà mi ṣé bí èmi mo fẹ́ wọnú ibẹ̀ lọ tí mo fẹ́ lọ sí díje àti ẹ̀mọ́ pé gbogbo rẹ̀ náà yí mọ́ra wọn ni. sọ́ọ́ lọ gbẹrẹ fún kí n fi ọ́ lẹ̀. ọ̀dà rárá ẹja ṣe báyìí. tún pín. bó lẹ́sìn náà 40. 40. 40-60. wọn gbà. ṣé ẹ̀mọ́ bílíkì ò ní. 60-40 ni. wọn gbà sẹ́ 50-50. ọ̀dà bá mi ẹ̀yin náà kéré nínú ayé 50-50 ẹ má wọ̀rí ẹ má ṣèyọnu n kò gbogbo rẹ̀ fún yín báyìí. ìwọ tí mo mọ̀ pé mojú owó jù bá ń lọ. bàbá mi mojú owó lórí rẹ̀ mo ṣe bí pé wọ́n lẹ́sìn náà 30 yín tẹ́lẹ̀ àmọ́ gbà tẹ́ ti sọ nìsín. fọkàn ara rẹ balẹ̀ sọgbọ́ fọkàn ara rẹ balẹ̀ mo lè gbẹ́bọ lóru nítorí rẹ̀ lóru nítorí rẹ̀ ní wòhò tí wọn ò ní wọ nǹkan kan. bá mi. tí wọ́n mọ̀ sá fún wọn báyìí wọ́n mọ̀ sá fún wọn báyìí wọ́n mọ̀ sá fún wọn báyìí oògùn ní jẹ́ bẹ́ẹ̀. bí gbogbo bàbá bá wá rí bí bàbá mi oríire dénú. owó dénú. yàrá sí ọtí lọ́ba. ẹ káwọ́ sá. Abákẹ́ Bọ́lọ́dà. I'm going back to school. Abákẹ́. Sá. Èmi àti ẹ jókòó àsọ̀rọ̀ ó dún mọ̀ràn tó tí bá wọlé wá ìbá wa máa wọ̀ kí ọ padà school. Kí ni a ṣe ń school ọ̀gá náà? Mo sọ̀rọ̀ odidi owó for 10 million naira. Mi ò mọ bí ti ẹ rí o. 10 million naira ó kéré lójú ẹni. Àbá ọ̀dọ́ kàṣáájú ẹ kí wọ́n fi dà. Wọ́n tún ní mọ́tò tún lè tẹ̀lé. Abákẹ́. Sá. Wọ́n kò bá rẹ lómi. Mo lè má jọ lọ school mọ́ láéláé tó bá sọ̀rọ̀ ẹ̀. Ó ṣe jẹ́ kí n máa lọ because I have a whole lot to do. Mo ní nǹkan tí mo fẹ́ ṣe tó pọ̀ ní school. Ẹ jẹ́ kí n máa lọ. Tó bá jẹ́ kí n bí mi. Tèmi bá ní irú opportunity tó ní sọ̀rọ̀ pé mo ti wà ní wà ní. Ní ti ní bájọba gan-an fà tẹ́ pé ní ti gbadé tí ní ti kún balẹ̀. Wà ní irú opportunity golden opportunity.
o ti fẹ́ sọnù. ok ẹni sùúrù ibi tẹ́ni kí n lọ ibà yẹn sìn tí mi bá win ní ńkọ́ what if tí bá win ní ńkọ́. if bẹ̀ ni kò win wọ́n rò burúkú sí rẹ̀ low aim is a crime káwọ́ kò lára báàgì káwọ́ kò lára báàgì wo ń tẹ̀lé ọdẹ bẹ̀ báyìí ojú mi ló sì wọlé ẹlẹ́dàá mi ó sì jò wọ́n alálẹ̀ rẹ̀ ó jò wọ́n yẹn èmi ò ní gbé lu yìí. níbi ni pé ṣe tó ń sọ jẹ́ kí n lọ gba certificate mi wà important sí mi náà nà láti jẹ́ tí mo ti ń labour ẹ má yẹ kó gbẹ lọ in vain. ń labour ńlọ ọba ló ń pdp ń labour tí ẹ̀dùn kí ló ń fi rẹ̀ pé náà ní máa pàṣẹ fáwọn aráàlú àṣẹ mi ó máa múlẹ̀ káwá pé wọ́mọdé mi bí láti inú ara mi ló máa dàṣẹ́ mi nù. ìsọ fún mi dáhùn ilẹ̀kùn bá mi ó máa lò. kára lé bàbá. ẹ dákun ẹ síra ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú àdúró tí wọn. ẹ bínú pé mo dá yín dúró ẹ dákun ètò òlù kan náà mo tún ń ṣe lọ́wọ́ ẹ dákun ẹ pẹ̀lẹ́. a ní ká wá sọ fún yín ni pé a ti dé sínú ìlú ilé bàbá oníkòkò ok níbi ọ̀nà bíi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìlú báyìí. gbogbo ilé yẹn náà fún àbí ká máa ṣe àjọkọ́rán àwọn kọ̀ọ̀kan wá ibi kan wá gbẹ́ bọ́ síwájú ta ẹ̀ wọ́n dẹ̀ ti gbẹ́ wọn ti parí ẹ̀. ẹlẹ́ni wọ́n wá gbẹ́ bọ́ òlu. bẹ́ẹ̀ni. mo rí wọn ẹ̀kúṣẹ́ ọ̀dà báwọn. ṣe rí àwọn ikọ̀ tá a rán wá lánàá pé kan wá fẹ́ envelope kan lẹ́yìn lọ́wọ́. kẹfì ọ̀pá ń bọ̀. wo rí owó ọ̀kábílà ọ̀gá tó bá jẹ́ tọ̀ mi nǹkan lè wo náà kọ́kọ́ jáwájú mi mọ́ra mú ni ọlọ́run bá wá sí. níta ní ká wá sọ náà ni pé kẹ́ bá sọ fún lù bí wàá làgò ni o pé láti ọ̀tún la lọ kí wọ́n máa gba fọ́ọ̀mù tó ká lè mọ iye yẹn tí ó fẹ́ kópa nínú ìdíje. ọ̀dà ẹ fẹ̀yìn lẹ̀ ẹ gbà pé yòó ti di ṣíṣe ẹgbẹ́ fọkànbalẹ̀ àmọ́ kẹ́ni bọ́ọ̀lù tẹ́lẹ̀ bẹ́ẹ̀rù kò ṣeé ṣe káyọ̀ tó gbẹ́rù ẹ̀ kan síwájú ààfin kì í ṣe fẹ́mi o àkìlò sáà mọ̀ pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀. tó bá jẹ́ ní tí ẹ fẹ́ ni a sọ fún àwọn tí wọ́n ń sponsor wa ibi kí wọ́n jọ kágbẹ́ kan sáàfin. ó dà bẹ́ẹ̀ torí pé ṣe ẹ pàṣẹ tẹ wòye ṣe yọ kàngẹ́ sí méjì mọ́ ẹ lè gẹ́ ẹ di kùkù àtibẹ̀tẹ̀ á dì lójú ayé tẹ́ ẹ di báyìí kí ṣe ọwọ́ yín náà dì bẹ́ẹ̀ ẹ pé ọdún 5 lónìí àwọn máa sọ̀rọ̀ yín lù pé àwọn tágbájá báyìí tàmàdó báyìí ní ẹsẹ̀ nù wáyé lé ọlọ́run ní padà lẹ́yìn yín. tá a bá ní ká ṣe oní jẹnẹrétọ̀ àìbẹ́yẹ̀ lẹ́mọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n a lè so ní sólà ṣùgbọ́n ìyẹn náà pẹ̀lú ọdún 5 ẹ máa pààrọ̀ bátìrì tí. gbogbo ìlú kékeré ni ẹ sáàtì ẹ sí kí wọ́n tẹ ẹ̀rí ń bẹ̀ kí wọ́n ṣe ẹ jẹ́ wọ́n á pè é fóònù 2 lẹ́yìn lò èmi gan baálẹ̀ gan ẹyọ kan mọ̀ ń lò. tó bá jẹ́ torí ti fóònù ni lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tá a bá fẹ́ ṣe àṣekágbá ètò. kẹ́lẹ́ gbọ́dọ̀ sí pé mo ní ẹ̀mọ̀ fún fóònù mò ń sọ ni pé ṣe bí fóònù funfun náà. irọ́ ẹ̀fọn fóònù ni tí a bá fẹ́ ṣe àṣekágbá gbogbo ètò tí wàá pe àwọn àlejò wa torí gómìnà náà wà táwọn jàǹkànjàǹkàn bá wà. gómìnà ń bọ̀ wá owó tiẹ̀ wá mo lọ́rọ̀ tí mo fẹ́ bá a sọ àwọn lọ́rọ̀ tí mo fẹ́ bá a sọ. àǹfààní náà ni ó jẹ fún ẹ ṣeun. so nínú ẹ̀bùn tá a fún àwọn èèyàn ìjọ náà fóònù tó bá dáa jù á fún ẹ torí gbogbo àwọn olóyè yín náà lá fún lẹ́bùn kódà lágbára lọ́wọ́ ọlọ́run ó lè yọ mọ́tò fún yín. èyí ẹ̀ wá pọ̀ jù èyí ẹ̀ wá pọ̀ jù ẹ mà ṣe lẹ́nu advance ẹ ṣe àmọ́ ẹ ṣe rí sẹ́yìn pé eégún tó bá ti bọ́ tọ́ tó kúrò láì wò ẹ ṣe májọ jẹ́ pé irú ìjọ tí gbogbo olùwà àpéjú torí kò ní sí yìí bẹ́ẹ̀ mọ́ yín fún ọlẹ́gbẹ́ ìjẹ́gbẹ́ oníyì ẹ bá gbọ́ ọkọ̀ fún mi yọ́dọ̀ ẹ̀ bá ti hàn lọ́wọ́ pé ọkọ̀ náà ara bí gbé fún balẹ̀ ọkọ̀ náà kò mú yìí lọ àwọn tó bá ti pẹ́ ẹ lè ṣètò kan ẹ gbé fún mi ń kọ̀rọ̀. yóò lè dé nítorí àwọn onígbọ̀wọ́ wa àwọn onígbọ̀wọ́ wọn á fẹ́ rẹ́ńtà fún wọn á fẹ́ ya fọ́tò wọn á fẹ́ ṣe gbogbo ẹ̀. wọn á lè ṣe ìkọjọ́ tó pé kí n wà wájú ọ̀dọ̀ wọn á sì ya fọ́tò tí wọ́n dì mí. ọjọ́ ìlànà gbọ̀wọ́ máa wá o àmọ́ ní tí mọ̀gbọ́n ta máa dá ìsòrí àwọn náà fi polongo pé iléeṣẹ́ àwọn o ó lè jẹ́ iléeṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan sí wọ́n gbé mọ́tò fún wọn tó borí ìdíje o wọ́n sì sọ fún baálé ìlú náà ní mọ́tò wọ́n fẹ́ ya fọ́tò kan lọ fún ọ̀gá iléeṣẹ́ wọn. ẹ mo lè wá kọ́nà tí ń gbà nígbà tí ó bá jẹ́ àárín ìlú. àwọn tó jẹ́ lẹ́rìí ńkọ́.
ní màmá mi lọ. ẹ wá gbà mí. lónà ìyá àdìsá kí ni mo gbọ́ tó sọ yẹn náà pé alówólé ọmọ mi ò kówó àjọ mi fún ẹ. ìsọ̀wálé kówó àjọ fún mi kí n pé òkò fún mi bí èmi ọ̀rá lówó lé kò kówó kankan fẹ́ mi. lọ́mọ tí mo ní kó wá bá ẹ lé kó bá mi kówó àjọ mi fún ẹ tó dẹ̀ lọ kódà mo bá wí toró pẹ́ kó tó padà dé kí ló fa pípẹ́ ó ní ẹ òun ò bá ẹ òun wá dúró ìgbà tó dé òun dẹ̀ kó wọlé ẹ lọ́wọ́ olóhùn fi ń bọ̀. ẹ dákun yóò lẹ́lẹ́ràn o fẹ́ wá kówó àjọ fún mi lọ. ìjẹta náà. ibi tẹ́ ti mọ̀ pé ọmọ yín ó ti mọ́lẹ̀ mọ́lẹ̀ nu ní ìjẹta ìbòde lọ́ọ̀bì kankan ilé mọ́ wa. ó wà nù ilé yìí. inú ilé mọ́ wẹ̀ mí ò lọ́ọ̀bì kankan o èmi ò sì fojú ka lówó lé kò kówó àjọ kankan fẹ́ mi o ẹ bá ṣèjọ fẹ́ ṣe ni ká ẹ mọ o kò kájọ fẹ́ mi o. ṣé nǹkan tó ń bá mi sọ ṣé ó true ṣá. ṣé ìwà ní mọ nǹkan tí mò ń ṣe ni tí n bá gbàjọ lọ́wọ́ èèyàn ni mo pé mo gbàjọ lọ́wọ́ rẹ̀. ó dà má bínú nǹkan tèmi use tó nìyẹn o kí n tó lè máa gba èèyàn gbọ́. ẹ̀yin náà mọ̀ jà. ṣé o lè búra pé kí mọ́tò pa ẹ tó bá yẹ pé. Ọlọ́run ní jẹ́ Ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi kọ̀ mọ́tò ò ní pa mí n ò ní rógun accident n ò ní rógun mọ́tò tọmọtọmọ tọkọtọkọ tìrantìran èmi ò lè ṣépè. ó dà dúró èpè yẹn lè ti ash jù ṣé o lè choose ẹni èpè tó bá wọn ẹ kó ṣe. ẹ̀mí Ọlọ́run èmi è ṣépè só ti yé yín èmi è ṣépè ẹ̀yin tẹ́ ẹ rán mọ́ pé wá kájọ fún mi tí ọ̀kájọ dọ́dọ̀ mi ẹ̀yin lẹ́yìn ọ̀gbọ́n ọmọ ti yín ṣépè pé kọ́kọ́ ọ̀pá ẹni ẹran ní pé kọ́kájọ wá tí òkò wá ẹ̀yin ò ṣe fún lépè pé kí mọ́tò ọ̀pọ̀ òun dànù. àlówó lè má ṣe o má ní mo ń dẹ́ ẹ láàmú ṣé ni mo lè mójú ajé kò ní sọ. ìyún gan ni bóyá kẹ́ pè lórí fóònù tàbí kẹ́ rè wọ́ wá. ṣé o lè má bínú ṣé o lè tẹ̀lé mi délé mi. ó ti yá. oṣù ọ. ó ti yá. ká lọ ń lé mi. kájọ fojú rí jú. ká lọ ń lé mi. kájọ fojú rí jú. ká lọ ń lé mi. o gbọ́dọ̀ gbogbo ó láti wà nígbà tí ìbò yẹ dá. àdówólé òkú wà jọ fún mo ṣe wà surprise. láì sókù mi. nonsense. a ló ń kówó fún mi. ṣé o ṣọmọdé ni ṣé kò mẹ́ni tó kówó fún mi. ẹ bẹ́ẹ̀ pè bọ́ọ̀tà ẹ bẹ́ẹ̀ sá pè bọ́ọ̀tà. alówólé. ẹ pè bọ́ọ̀tà. alos. ó wà ní ó máa ń rẹ̀ kẹ́ni sílẹ̀. ẹ pè bọ́ọ̀tà. mo fẹ́ mú ojú ajé kí n mú kò ní sọ. ó bẹ́ tà. tó dẹ̀ sọ mi pé òun ti kówó àjọ fún ẹ. mo ṣàdúró dè mí mú bọ̀. alówólé. bọ́ọ̀tà ló kò fún ni o. alówólé. ńgbẹ́ bá pè bọ́ọ̀tà yóò wá sọ. alos. ọmọ ọ̀ràn tẹ ẹbí tẹ̀ ń pọ̀n ká. alo. ẹ mọ nǹkan kan bí ẹ bá ṣe rádaràda bíbélì sọ kùrán sọ àwọn onítẹ̀sẹ̀ gan sọ wọ́n ní tọ́mọ rẹ kó lè fún ọ́n sinmi ńgbẹ́ èèyàn bá bímọ tí ọba tọ tí ò ní mọ fún ṣòro àti wàhálà náà. alos ọmọ yóò tún sin bí alo ó lé mo wò nú yàrá ẹ̀ mi ò rí mo tún wá dé sitting room gan àtún rí kí lọmọ ìṣe ń fún mi ń dààmú ìdààmú tèmi ò fún ọ bàbá tèmi abọ́mọ yìí fẹ́ gbèpè ló fẹ́ gbèpè láàárọ̀ yìí ni àbí ọmọ yìí fẹ́ gbèpè ó fẹ́ gbèpè sórí ara ẹ̀ ni èwo lélẹ́yìí letter to my daddy ní kíni alówó ń lè kọ lẹ́tà lẹ́ mo kẹran ẹ̀wò lẹ́tà tọmọ yìí kọ alówó lé àwọn níyì ní ìmùlẹ̀ ọ̀pẹ̀lẹ̀ bí ààrẹ rọ̀ àwọn níyì o. kékeré o. ó gbọ́dọ̀ tó bá fẹ́ kú. get out. ìwọ ni wọ́n lé yan lófin báwo ló bá. You have suited yourself right. Now get out of this house. kótó bẹ́ẹ̀ ó ju apá bàtà àpàjọwọ́jọ́ etí. èdìdì tí ó ṣe kú pọ́nmi ẹja ń bẹ lọ́rùn ọmọ ẹja èdìdì tí ó ṣe kú pọ́nmi èèyàn náà ń bẹ lọ́rùn ọmọ ènìyàn wọ́n ní káwọn mẹ́tẹ̀ẹ̀ta kákàtì mọ́lẹ̀ kan jàre ẹbọ ọmọ eku bọ́ irú ẹbọ kò rúbọ ikú dé ikú pọ́nmi eku ọkọ̀ yín ẹ̀ mú ẹsẹ̀ ń bò. kí ló ṣẹlẹ̀ fọmi lẹ́la tàbí lóyún o. wọ́n ṣe rí bẹ́ẹ̀ fẹ́ fún mi ní sàárà àti òtọ́ sí mi. òkú ló máa pa àwọn mọ̀lẹ́bí ẹ̀. ibi tó pọ̀ ọmọ mi ti pa. òun ẹgbẹ̀rún ọ̀dọ́ àgùntàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ já epo pípa tá ebi ń pa mi mo fẹ́ jòkun fi. I'm trying as much as possible to control manga má jẹ́ wojú ẹ̀. mi ìmọ̀ kókó yín ó yẹ kí ẹ máa ṣiṣẹ́ ni tẹ́ bá rí ṣe ẹ lọ sá pure water ó kéṣe kọ́ńdọ́tọ̀ ó ti ń já wèrè. ọjọ́ àkọ́kọ́ fún oṣù kẹjọ. kò gbọ́dọ̀ yẹ o. wọ́n mi nà.
Mo dá fún bàbá lákú bàbá ẹ̀ òkú apá yín dànù. Ẹ̀yin tó láyé ò mọ̀ pé bí a bá pé gúnlégún jẹ́ ìjọba kúrò lóru. Ẹ bá wo ọmọ burúkú yìí. Ó lọ bó. Ọmọ yìí kó bá mi. Ìyá Àdìsá. Kí ló ṣẹlẹ̀? Tèmi ti jí mi. Bí ti yín ni bí tọ̀yìn ti yín ló jí mi. Tọ̀dọ̀ mi ti jí mi. Po lẹ́tà òfò tí Ìyá Àdìsá kọ́lẹ̀ fún mi. Mo mọ̀ pé inú yín ò ní dùn pẹ̀lú ìwé pélébé tí mo kọ fún yín. Òwò náà tí mo bẹ́ẹ̀ inú ìyá ẹ̀gbọ́n ò ní dùn bí tó wà lọ́hùn. Lágbára Ọlọ́run kì í ṣe inú tèmi nìkan. Máa tẹ̀lé mi ká lọ tí bá ṣe ń ka lẹ́tà yìí. Kàkà gbọ́n tó wà ń bẹ̀. Ṣùgbọ́n nítorí kó bá lè dá fún mi náà ni mo kọ ìwé yìí sílẹ̀. Mi ò kó owó àjọ kankan fún Ìyá Àdìsá o. Mo fi owó àjọ yìí lọ gba fọ́ọ̀mù géèmù ni o. Nítorí kí n lè là kí n lè jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn kò possible bí tí mo kà dé paragraph yìí ò lè jẹ́ èèyàn. Ẹ má wá mi o torí mo ti lọ fún ìdíje. Ẹ máa fi àdúrà sìn mí kí n jáwé olúborí. Ó lè jáwé olúborí bó ṣe yẹ̀yẹ́ mi wájú obìnrin yìí. Ó lè jáwé olúborí torí mọ̀ pé tó wà wájú mi ẹnu ẹ̀ mú gbogbo bí àdọ̀tí mi ló ń wá kí n lè san ìlọ́po owó àjọ yìí fún yín tí mo bá padà dé. Ó ní dé náà yìí ó possible. Mo ti ra mi bí ẹni tí ó yọ àgàn. Mo fi dá yín lójú pé ń tọ́jú yín ẹ sì jẹun ọmọ. Alówọlé. Alos kò ní lábà fún ẹbí tó lọ kò ní lábà fún ẹ tó dà mí láàmú báyìí. mo kówó àjọ fún ẹ bá mi lọ kówó àjọ fún Ìyá Àdìsá. mo tún lọ dé o sọ mi pé owó yẹn o ti kó lẹ àṣẹ olùfowó gbá géèmù ni. ṣé ẹ wá rí ẹ wá dákun ṣé ẹ fẹ́ gbọ́ mi bàbá alówó ńlé ṣe mọ̀ pé ẹ̀yin lẹ bí mo ràn ẹ̀yin náà lẹ sì farabalẹ̀ fún ọmọ ọ̀ràn tẹ́ bí ṣé ẹ rí ẹ dàrú ẹ sun ẹkún gidi ẹkún tẹ́ fẹ́ sun ẹ sun àmọ́ kẹ́ tó wá máa dárò kẹ́ tó bẹ̀rẹ̀ ẹkún yín lójú pálí owó àjọ tèmi ni kẹ́ wọlé kẹ́ kó fún mi. mo rò pé o gbọ́ nǹkan tó kọ sí mi. etí ọdún mi ẹbẹ́yìn lọ́kọ́ lẹ̀ fún àmọ́ sèmi lọ́kọ́ fún ni. Ọlọ́run ti lọ fún ìdíje ó dẹ̀ ní kí n máa fàdúrà kájọ gbogbo akáparapọ̀ ká máa fàdúrà ràn lọ́wọ́. gbogbo àwọn wo. kówó tiẹ̀ náà lè yọ ni. ẹ wá dẹ́kun gbogbo àwọn wo ṣé fámìlì kan náà ni wá ni ẹ wò. ó tiẹ̀ kọ́ nǹkan kan tó tún kírítíkà sísàlẹ̀ ó ní mo fi dá yín lójú pé ibi tí mo fẹ́ kó hold nìyẹn o mo fi dá yín lójú pé ń tọ́jú yín ẹ sì jẹun ọmọ. ẹ wá gbà mí. géèmù yẹn ò lè pẹ́. ẹ wá gbà mí. lágbára Ọlọ́run. ẹ wá gbà mí lọ́wọ́ bàbá ó sì kò bí mọ̀ ọ̀yà ṣé ẹni tẹ́mi ọ sọ fún yín. ẹ kò ní o ẹ yà ni o ẹ jì ni o ẹ wọnú ilé ẹ mú gbogbo dúkìá yín ẹ kò lọ tà ní o kọ̀ọ̀kan èmi o lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ owó ṣé àgbàjọ yín. mo gbàjọ tí. torí téèyàn bá wá mú nísìn tí n bá mọ ká sọmọ yín lọ́rùn àbí mo sífì lórí yín mo kù mọ́ yín lórí wọ́n ní Ìyá Àdìsá rúdù wọ́n ní Ìyá Àdìsá má jẹ́ wọ́n ní gbogbo èèyàn ní Ìyá Àdìsá bá sọ̀rọ̀ sí tàkàtàkà ládùúgbò nígbà bá bẹ̀rẹ̀ orí burúkú yín tẹ́ bá ń ṣe ẹgbẹ́wọ́ sí yín ẹ̀ náà àbẹ́ ẹgbẹ́wọ́ yín ẹ̀ fi ṣe tó wù yín. ẹ̀sìn rè alówó lé. ẹ tí ì sẹ̀sìn o alówó lé ẹ̀sìn rè. ẹ tí ì sẹ̀sìn o ẹ wò mí mò ń lọ mò ń bọ̀ tí n bá lọ tí n bá padà wá ẹ mọ̀ pé ìgbádùn ṣùgbọ́n sàárẹ̀ tó ti yé yín. iṣu ẹni ló tọwọ́ ẹni bépo. ẹ̀yin rádaràdó iṣu ẹni ló tọwọ́ ẹni bépo. alówó lé. gbogbo ohun tó dá mi lójú ni pé kò lè làbà fún ẹ̀mí tó sá lọ. ó lè jẹ́ bó ṣe ṣe mí tó ṣẹlẹ́yà mi wájú ọmọbìnrin yìí kò lè jẹ́ ò lè jáwé olúborí. ebi mo sọ bẹ́ẹ̀ mo fi dá yín lójú pé mo ń tọ́jú yín ìyẹn gan mébì la máa lò fún bẹ́ẹ̀ tó lólórí burúkú ni ẹni. ẹ̀yin ìyá mi ọ̀sán ni màá fi ẹ̀yin lọ́dàn kárọ̀ ó làdán ẹ̀yin ẹlẹ́wẹ̀ ìhùn kì í kunlẹ̀ ẹ̀yin afẹ́gẹ́gẹ́ níyà ẹlẹ́yin bí ẹjẹ́ ẹyẹ ní màrẹ́ tìpá tí èlé apaniwọ́yọ̀dà ẹ̀yin atoríjàpá àtẹ̀dọ̀jọ́ òun ó ti ń mọ̀ ọ̀rọ̀ rọ́ṣẹ̀ fún ojú olóńsàlọ̀ ṣàlàǹsọ ló ń wẹ̀ nú omi sálọ́sálọ́ tìtì bìrí oníbòsí òru o ẹ dìde gbà lọ́wọ́ mi ìgbà àwọn ìyá mi nu. bàbá mi ìgbà àwọn ìyá yín ìyá yín ti kú àti pé ìyá mélòó lẹ ní. àwọn ìyá mi pa o àwọn ìyá mi ẹlẹ́yẹ.
ọmọ mi nù. má gbé lẹ́wọ̀n. mo fẹ́ gbèdì fáwọn ìyá mi ni ìyá mi mo gbèdì o ẹ dákun ẹ má jẹ́ ká yóò ṣe mí o. ọ wà sígbàhùn gbogbo ohun tó ń bá ń fẹ́ ọ wà máa tọrọ sínú ẹ̀. báà mi ẹbí wọn ní kódà kí ẹ máa sí gbá wò ṣé ẹ fẹ́ sí gbá wò ni. o lè sí. ẹ̀yin ìyá bàbá mi. ọ̀tàn ẹ máa gbọ́ o. ẹ̀yin ìyá bàbá mi ìdíje tí mo ń lọ yìí ẹ dákun. má pè ń ìyá bàbá rẹ ìyá mi ni wọ́n máa pè wọ́n ẹ̀yin ìyá mi. ìyá mi ò sí inú gbàbá mi. ó wà bẹ́ẹ̀ ìyá rẹ ni ó pè é. ẹ̀yin ìyá mi ẹ dákun o bí mò ń lò mí ni kí n gbégbó orókè kí n gbé number 1 kí wọ́n fún mi lówó tí mo bá sì dé ń ra gbà tuntun fún yín. àṣẹ ìgbàkọ̀ lọ́ọ́ rà o owó bá ti dé nǹkan tó dáa lọ́ọ́ rà fáwọn ìyá mi. ọ̀dà ìyá mi tí owó bá ti dé owó ńláńlá. ní fún yín 7 million nínú 10 million. mílíọ̀nù mélòó. mílíọ̀nù 7 ní fáwọn ìyá. nínú èlò. 10. irúṣẹ́ wo lọpọlọ rẹ ń ṣe. níta fún wọn ní nǹkan sá. mílíọ̀nù 7 nínú 10 kí làwa ò wá pín. orí rẹ̀ kọ́ gbà ẹlẹ́dàá rẹ̀ kọ́ rọ̀ mọ́. orí mi gbà ó. torí tó ń tolú àwòtú fún ẹ̀ ń tẹ́jú pọ̀nà bí tó bá kúnnú gbẹ́ ni ó túnú rẹ̀ ò lè gbé mú lórí fáfárúgbó abewú lórí kékeré ńjọ́ tí ń lọ jẹ ìdìbò mẹ́kùn tí ń lọ rèé tàbá tí ń lọ rèé tàṣẹ́ èyí tí ń wí fún láńjọ́ náà ló ìṣogun èyí tí ń wí fún kànjọ́ náà ló ìṣogun tó. kò sí nǹkan kan eléyìí tóògùn láàfin ṣe kúráńgà ọmọ mi èmi lọ̀tún ajagajigi oògùn wo ọmọ akínní ọ̀ gbọ́dọ̀ sojo wọ̀mí ìdíje tí wọ́n fẹ́ ṣe nù lù yìí ìwọ ló gbégbá orókè ìwọ ni. mo mọ̀ pé mi máa gbégbá orókè kódà mo ti fi lálàá lóhùn mọ́júmọ́ mo lálàá yín pé ìdíje yẹn èmi mo win ẹ̀ ìgbà tí mo win ẹ̀ tán wọ́n fún mi ní 10 million naira. àwa alágbà mo ti mọ àwa alágbà ó di dandan. àwa àbẹ́ mi. àtàwa àtẹ̀mí ṣé nǹkan mi kọ́ ni nǹkan tèmi náà nǹkan rẹ kọ́ ni kí mo sáré kìí sí wo tóògùn lèèyàn fi kógún jọ ẹni mọ̀ sáàjọ yìí tóògùn ní tí ọ. kí ni orúkọ yín. ẹ máa lọ fílẹ̀ ẹ máa dá padà wá ṣáájú àmúgbẹ̀ wọn mú bá pẹ̀lú. ibi tá a lọ la dé yìí. ṣé ìdíje tí mo dìrà ní kí n máa ní kọ́ làwọn èèyàn tó lẹ́yìn ní ìsìn. ní n bá sọ fún wọn pé mi ń jóná ní kẹ́rù ẹ̀ wá ìsóje. ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ọ́ ẹ̀ǹlẹ́ kú tẹ́ ọ́ ẹ̀ǹlẹ́ ọ́ ọmọ mi bẹ́ẹ̀ tó ẹ̀yin ibo ẹ fún mọ̀ mi láyè lọ́wọ́ wájú ń bí. kíni dákun bá bẹ̀ ọ́ ẹ̀lọ́ bẹ̀ kí a ní ṣe yín ẹ̀kọ́ òsì kú omi kọ́ mọ́ yóò kú omi kí ni ẹ̀tọ́ náyà. kúráńgà lórúkọ tèmi àwọn tèmi máa ń pè mí ní ẹkùn tági gbẹrẹ níjà èmi lọmọ wá èmi lọmọ wò èmi lọmọ kàkà kádàgbọ kó ní kálukú mú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. kí ló fa ẹ́pì lórí pé kò sórúkọ rẹ̀. gentleman simple orúkọ ẹyọ ní ṣé ìdílé onílégún ló ti wá ní àbí tó ń kíra bẹ́ẹ̀. ẹ̀rí tó sókèlè mọ́rùn. ṣé wọ́n ló wá fún ara àbí wọ́n rán ẹ wá. wọ́n ràn wá ní tọ́ba wá àwọn ẹbí mi lọ dá ó pọ̀ tí mo fi wá sí rí. Are we safe here? Shall I sit down. Fake life. Next. Fake life. nítorí pé ìfẹ́ wà bí ara pọ̀ mọ́ káwọn ayé mọ́mọ́ fojú ní sáǹsì gbogbo èmi náà bá kíra mi délé
èmi ní gbọ́bọ̀ rùkú tó fárígbó tó wútu gbòyìn àgbà bí ẹni gbọ̀gbọ̀. Àwọn gbẹ̀rọ̀ wọlé ìlú gbẹ̀rọ̀ wọlé tì wọ́n. Kí ló ṣẹlẹ̀? Tí o bá fẹ́ di nuisance kí ló wá sí? O bá gbé wá sí ibà. Orúkọ ẹ please. I mean very simple your name orúkọ ẹ. Ó ti tán. Ẹ má bínú jàre ẹ̀yin bá mi lọ́rùn. Láàrin ìdá olórí ibú bọ̀ mẹ́ tó It's okay, please. Lady bí àdúgbò sáà. Sorry, my bad. My bad ní gbogbo bẹ́ẹ̀ ti sísè. Olóṣù kan sí lò. Ẹ má bínú jàre. Nọ́mbà mi ni number 7. My name is Alowole ọmọ bàbá Alowole. Oh, bàbá mi ní Brown. Thank you. Please sit. Next. Ẹ tọ́n kí ni yẹn síwájú ẹ ká mọ nọ́mbà yẹn. Number 20. Okay. It's 10. Sorry, sir, my bad. Number 20, number 10. I made number 10, not 10. Ń borí ilé kan yẹn tó gbàgbé ara yín. Lórí ibú. Lọ́sàn àǹfààní. Sorry, sir. Good day, ladies and gentlemen. Can you turn that? The card. No, the card. This. Ẹ̀yin yín ọ̀dẹ tó fẹ́ fẹ́ yìn hàn. Alágbàá kan. Alágbàkú. Àgbákù. Must you talk? Good day, ladies and gentlemen. Fẹ́ pasán. Oh my goodness. Good day, ladies and gentlemen. Panel of Justice co debater my fellow people. Hey, madam, ẹ sọ̀rọ̀ kọ́. Inú ọmọ ìbá jù. Mo sàn. Ẹ jẹ́ ìṣe ti ṣe sàn, ẹ má bínú sí. Níbi introduction, mo sàn. Ẹ jẹ́ ìṣe ti ṣe sàn. Ẹ̀wọ̀ ẹnu. Good day, ladies and gentlemen. Panel of Justice co debater my fellow people. My name is Fadekemi. Fadekemi ló kọ tí wọ́n sọ mí nígbà tí wọ́n sọ. Sit down. Simple. Fadekemi. Tọ́ nígbà ègbè dìbẹ́tì ojú ìjọba dà ẹ́ ojú ló ti disappoint ní kọ́ńtà rà. Gentleman. Thank you, my friend. Canvas wèrè. Oh God. Àdìgún ajá ń lé kòkò lórí Ajá wèrè tí lé kòkò. Ajá ń risk life ara rẹ̀. Gbogbo ọmọ pa. One house, please. Ta ni àwọn wo lọ́mọ rẹ? Ìwọ náà ní kẹ́jẹ́ olójú kan ṣe náwó. Lẹ́yìn eyín mi tó kán, Ẹyin wèrè tó kú. mo fẹ́ fi dá yín lójú pé everything nípa mi ló kàn. Olóòsì. Ta ni polówó ara rẹ̀ fọ́ sábàdì? Why don't you leave that story for another day? Leave it for another day. Please sit down. Wọ́n ní kí ẹ sọ ìtàn yẹn jẹ́ Ayé jókòó. What are we having here? Next. So, I am contestant number 3. My name is Tinuke Williams. Mo ti fẹ́ Pablo rè. Mo ti fẹ́ Pokiyo rè. Please, can you keep quiet? Please proceed. But gbogbo yẹn báyìí gan ni. Decorum, please. I want you to know something, you all, that we are nothing but pencil in the hand of the Creator. Orí rẹ̀ burú àwọn bẹ́ẹ̀sù. Olórí ibú ara rẹ̀ ta bẹ́ẹ̀sù. Bàbá jẹ́ bẹ́ẹ̀ ẹ bá dẹ́kun fún mi lè wọ́n láyé bẹ́ẹ̀sù wọ́n pọ̀ rẹ̀ ni. Má fi rẹ̀ sàkọ́lọ́ rẹ̀ jù. Ta bẹ́ẹ̀sù rẹ̀ sílẹ̀. Nǹkan tí mo mí ni pé tó bá sọ pé ó ya wèrè, level wèrè ẹni táwọn. Ọ̀gbá àtẹ̀mí 1 billion sọ̀gbà náà. You sounded like a gentle lady before. But, introduction here not too fair. And OS. Yeah, I'm next, sir. Thank you so Oh much. God, Please keep quiet. Can you keep quiet? Please keep quiet. Ẹ jọ̀ọ́ má fọ́ Tosin lórí ẹṣin. Yes, olórí. Sorry, I want kàwé gan, sir. I dey travel gan. I travel Oseko. So, Your name, please. Please, one of. orúkọ tèmi ni Sandra Adeolu. Yeah, that's my name. Thank you. Until next time, continue to choke. Mona, can you keep quiet? Uncle ẹ ní sùúrù. Ẹ kí ló ṣe yìí? Ayé ìpẹ́rẹ́. Ó ti ná mi bẹ́ẹ̀ ní. Ó súnmọ́dí ó dìnà sí sọ̀rọ̀. Ìgbẹ́ kẹlẹ̀ wọ sú olórí burúkú tẹ́ gbà lẹ́nu ẹran. Ẹran ti jẹ sú kàn mọ́ wọn lẹ́sẹ̀. Can you just keep quiet? Ta ló rẹ́rìn bí ayẹ̀nà yẹn? Ìyá aláya yín ni. Ẹyin tá ni wẹ́. Láti ẹ̀dá sí ọmọ bàbá rẹ̀. Àǹtí ẹ̀fà tọ́ọ̀pù sí ní gbogbo òdìyín lọ́kọ̀ láì. Ẹ̀fọ́ tọ́ọ̀pù lẹ̀. Ẹgbẹ́ wọn lẹ ní stretch mark. Oh, Jesus. Bó ti rí.
Please, can you proceed? Your name, please. One house. Dáàdì mọ̀ yàtọ̀ sáyà. No, ìyín báyìí máa mi yẹn. Na ìyá rẹ̀ dàda mi yọ. Láti wá dáadáa mi mi ní ìdọ̀bálẹ̀ mi. Ǹlẹ̀ súnmọ́lẹ̀ ọ̀rẹ́ jì. Olórí ibú fi kò lẹ́kọ̀ọ́ wíwọ́ wa lọ́bẹ̀ jẹ́. Gbogbo tí ṣe ìyàwó rẹ̀ ní jẹ́ ká gbọ́rọ̀ nù. Bẹ́ẹ̀ sáìsì rẹ̀ ọ̀fun mọ́ra. Can you keep quiet? Can you keep quiet? Allow her to talk. Keep quiet. Ẹ̀bẹ̀ náà ní ìlọ́lẹ̀ náà. Àmì ní ìlànà ọmọdé ni ó kò mú. Ìlànà ọmọdé ni ó kò mú. Ọmọdé yóò kò mú olórí ibú. Ìkókò mú bọ́ ẹjọ́. Ìyẹn má pè pé mi náà. Ó ti yé wa. Ẹ mọ̀ ṣe pé ti bá tẹ́lẹ̀. Ẹlẹ́dàá ni mo dá. Oh my goodness. Sorry. Gen Z. Àwọn tó wà bí báyìí, they are looking so. Àwọn people tó wà bí báyìí, they look too scary, like they are too violent. They are scaring me. Are you mad? Hey baby, I'm here for you, don't worry. Sórí ìlú tó ti wá, o lè máa rí àwọn ilé bíi gorilla, o lè rí but kò sọ́rùkọ ẹ kó jókòó. Bàbá ẹ̀bùn kọ́ lè yí o. Ó súnmọ́ gàdí kí ojú rẹ̀ sí kárí wáìtì. My name is Labake. My name is Labake Lawson. Labake Lawson. Labake Lawson. I clap for you. LL for short. Wow, LL go. Yes, next. Next person. Next person. Next. You know to? How are you? Probably a person also. You are very good. What is it? Oh God. Jodio down. Okay. My name is. My name. Please allow the young man to talk. Gentleman, your name, please. My name is Oladele Banji, aka the Banji. Are you the band? You wanna go make it any go? No. It's not really the band. No. No, you are not. It's not your shoe. I'm a content creator. Èmi wọ́n fẹ́ rí pósítà. Ṣé àgbàlá pé tí mo sọ ọ̀rọ̀ wọ̀? Primasua. Ẹ kú jókòó dájú wa. Táwọn sí àdé àbí ìsìn. Ìdíje lórí lọ́wọ́ yìí dì sí dọ́jì. Bí a kẹ́ ṣàlàyé. Wọ́n yìí dì sí dọ́jì. Bí a kẹ́ ṣàlàyé. Orí rẹ̀ bí bàtà ni màá rúbú. Èdè dákẹ́ ìwọ láriwo. I'll send you out. Orí rẹ̀ bí bàtà ni màá rúbú design poster for call. I'll send you out. Bí a kẹ́ ṣàlàyé. Last warning. Please proceed. Thank you. Ó ti wọ ojú wọn. Ẹ̀yin dẹ̀ lẹ́mọ̀ yẹn o. Tí mo yẹn sọ lọ sáà, ẹ kú jókòó sáà. Orúkọ tèmi kò yí padà. Onírun bí bàtà ni màá rúbú design poster for call. One house. Ẹ sọ tán. Rẹ́mọ̀kẹ́ lórúkọ tèmi sà. Ẹ ṣe gan. Ẹ dúró àǹtí Adùnmáyìn Màtòṣì, kí ló dé tẹ kọ́kọ́ fi tẹ́lẹ̀? Wọ́n fẹ́ fìdí padà. Ìdíje tó rí rẹ̀. Orúkọ ò yí padà. Òun gbọ́dọ̀ yí padà. Láti sọ ọ̀rọ̀ káríkárí. Yes, sir. Èmi nìkan ló kù sí. Mo rò pé gbogbo wa tá a wá sí báyìí la mọ̀ pé ìdíje la wá fún àbíbẹ́ẹ̀kọ́. Kó tó di pé ẹbẹ̀ sí máa introduce ara yín láti wo iye ìṣẹ́jú tẹ́nì kọ̀ọ̀kan máa lò. Gbogbo ẹni tó lò kọjá iye ìṣẹ́jú tó yẹ kó lò pátá láti yọ máàkì. Mi ò pẹ́ mọ̀. Yes. Ẹ tún máa jẹ́ ká máa gé lọ. Àlówó ńlẹ̀ èmi ẹkùn gbéra ẹ níjà wá
eré wa bá ẹ̀dùn mi ńlẹ̀ ó dọ̀lẹ́ ó sọ mí di the poor man. Gàrí wa dàbí custard lẹ́nu mi ó mú gbogbo owó ó lọ fi play game oníkémi máa ṣàdúrà fún ẹ ẹlẹ́dàá gàrí yóò ní jẹ́ ògbégbá orókè ọdún wo lèmi ti gbé gàrí tí mo ti mú gàrí tírú wa bá fẹ́ mú gàrí afẹ́ la fi mú pé òkè gàrí kan wọ́n wá mú kákan fi gbáfẹ́ ní pé kankan ti ẹ̀yà awó ẹja àbí kí wọ́n dín ìgbín ká fi mú gàrí irú ẹ̀kọ́ leléyìí o eléyìí wá stand ó dúró bí ìgbà tí wọ́n bá mi po coca out òun ló fi represent eléyìí fẹ́mi kémi máa mú gàrí wá di special food fún mi ó ní gbégbá orókè alówó ńlẹ̀ o máa ráre kó omi tó wà yẹn ni ìwọ ò ní wín ni ọmọ tó da bàbá ẹ̀ láàmú kò ní rí yọ́nú Ọlọ́run bí mo ṣe mu gàrí ìsìn tó bá di ọwọ́ alẹ́ lẹ́yìn kí n tún wá gàrí but mi ò ní lọ lórí level olómídé ara abùdé fi epo sí àtúnra mix yẹn pẹ̀lú ṣúgà ọmọ ló sọ mí di bẹ́ẹ̀ o ọmọ tó o bá bí tàbí tó bá tẹ̀ máa chance láti bí mo tó ṣe ṣe kó má bímọ ọmọ láyé tiẹ̀ gan bọ́ tó bá fi lè rọ ọmọ kan bí ọmọ yẹn ó máa dà ẹ́ láàmú ni bó ṣe dà mí láàmú ẹ̀ á bà yí ẹ̀ jẹ́ ni. ẹ̀bùn bẹ ani ní game house ẹ̀bùn bẹ rẹpẹtẹ nílé ayò mo rí wájú mo rẹ́yìn ọmọ ó lọ fà á. inú mi ò dùn láìsí ajá láìsọ̀nù àkókò èwo ni rúgọ láìsí mẹ́ta àti tìǹú kọ́ọ̀bù pín pé kọ́ọ̀bù rẹ́yìn tí wíṣíìlì máa ń pè ní wọ́n fi bu tíì fún mi kí ló ṣe dúrẹ́mù. Excuse me, mi ò understand irú oúnjẹ yìí because we are not sick la kí n ṣaláìsàn a kì í ṣe èèyàn tí ó ṣe ń regain strength ẹ̀ láì ṣe pé bí a taste bud wá ti bàjẹ́ tá a nídìí nǹkan tó light bread àti tea láì ṣe pàṣẹ bímọ sílé láì ṣe èèyàn tó ṣe bímọ tí ò dé lactate mo bí tí omi ọyàn jáde tó máa ní kó máa fún lógì kó máa fún ní nǹkan gbígbóná mu. ní o gbogbo àwọn ìyàwó ẹ̀gbọ́n mi ọlọ́mọ tí mi náà máa ti ń tọmọ so mo mọ a lot about ọmọ bíbí tó máa sọ pé kó máa mu ẹ̀kọ́ gbígbóná kó máa mu tí gbóná láti jẹ́ kí omi jáde ní ibi ọyàn ẹ̀ àti pé mi ò rí ibi téèyàn ti ń fi breakfast ṣe dinner rẹ̀. Breakfast is what you eat in the night. Ara oko nìyí. A ní expose ara oko nìyí ẹ̀ confirm ẹ̀. So kó sẹ́yìn bá kí n ṣara oko yẹ kẹ́ mọ̀ pé light food ló máa ń jẹ lálẹ́. Ẹ wá gbogbo nǹkan pa ẹ̀ látàrí kan sọ̀rọ̀ tẹ́ ẹ kẹ́ máa jẹun èmi ti parí oúnjẹ tèmi o ìwọ tó bá jẹ oúnjẹ tiẹ̀ mọ́ kò gbóra fún mi o kí n jẹ mọ́ tèmi ẹ wò èmi ni inú mi dùn jù lórí pé kí ni irú oúnjẹ báyìí December 25 nìkan la máa ń jẹ ní ìdílé wa. December 25 lè máa ń jẹ bread and tea. nígbà ọdún ṣé mọ́tàn ibi tí ìlú ìdè dúró ládùúgbò tèmi téèyàn bá mú mílíkì dání báyìí wọ́n máa ń kí ọ́n pé ọlọ́run fún ẹni lálàáfíà ṣé mọ̀ di. bẹ́ẹ̀ ni tó yàrá yàrá gbogbo yín ti pọ̀ ní. ẹ mọ̀ pé mi fẹ́ kí ẹ tẹ̀ tó yọ. ọ̀rọ̀ ló fẹ́ sọ tọ́ba téèyàn bá mú mílíkì dání ládùúgbò wọ́n máa ń bí wọ́n tán pa ọlọ́run fún yín lálàáfíà torí aláàárẹ̀ nìkan ni mo mílíkì. àmọ́ ṣe mọ́tàn yìí ìta ń jẹ òun lọ bá oúnjẹ mọ̀lẹ́bí àbókí kan láti kó mọ́ wa ẹ̀ tí ń rí búrẹ́dì bọ́nú tí ó ní bọ́ ń bẹ̀ ó lọ sí ọmọ àfìsẹ́ wò ẹwẹ̀wẹ̀wẹ̀. Nígbà tó ẹ gbogbo oṣù oríire tí wọn bá wá rí kankan tó máa yẹ let me just I'm here for the money. Am I here for the tea? Am I here for the tea? That not nínú oúnjẹ mi.
jẹ́ sọ̀rọ̀. Sẹ́rí ìta ọ̀rọ̀ yìí. Ẹ wò bẹ́ẹ̀ tí ń wo mi mo ní talent tó pọ̀ gan àmọ́ mo fẹ́ràn orin mo sì fẹ́ràn ká máa gbá bọ́ọ̀lù gbogbo orin mo fẹ́ràn mo lè kọ hip hop mo lè kọ fújì mo lè kọ jùjú mo lè kọ àpàlà. Kò tí ẹ̀ sáàyè ibi tó ti lè gbá bọ́ọ̀lù yìí ṣùgbọ́n orin yẹn tó bá wù ẹ́. Bí òun ṣe fade. Ní kọ́kọ́ wá ń fújì àbúrò hip hop. Tó bá ti wù ẹ́. Ìwọ ló rọ̀ ẹ́ lọ́rùn jù. Kò sí èyí ọ̀rọ̀ mi lọ́rùn èyí tẹ́lẹ̀ bá ti kọ́kọ́ bá ní. Jáwé sẹ́nu Bódìjà show stubborn so le prodigal 1 kilometer waka you go see the life for my own hood straight die if you go ripa Abobi no be carry last even Lanre no fit tẹrí mi ba ìwà ọmọ ló máa mọ́mọ́ orúkà she was born poor báwo ni kò ṣe ní gòdìgà life goes on but kò sọ̀rọ̀ mo mọ̀ pọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ ibi táwọn kan jẹ̀yà làwọn kan dán ẹ wo bá ṣe bẹ̀rù ṣàlàbọ̀ mọ́ life goes on èmi gan mọ́ mo mọ̀ pọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ ibi táwọn kan jẹ̀yà lórí bàbá wa ń dán bí èpo ẹyin mo mọ̀ pọ̀rọ̀ mi kò ní sọ̀rọ̀ Wẹ́. Èwo ló tún. Mo tún lè fún yín ní ìjálá abẹ́kún ìyàwó ká tún gbọ́ jàlá díẹ̀ àbí ẹ̀jẹ̀ fújì. Ó ní orin kan tí mo ti ṣe èmi àti inú Dayọ̀. Ó yá. Kọ́ mi kú fọ̀ èmi là ń Apankufor tẹ́lẹ̀ máa gbọ́ làbà tẹ̀sí máa jó dáadáa tímọ́tímọ́ gogoro ọ̀pọ̀lọpọ̀ ṣáyó bílíkì ni màá bá jó ó gbowó tán kò máa fẹ́ gbẹ̀rù ó bá sáré pé má sí blog ọ̀rẹ́ mi amúlùdùn bàbá àwọn ọmọ no mercy kó wá bá mi kọ ní lẹ́sàn owó tó yẹ kí n lọ gbé rẹ̀ sí wèrè yẹn ti fi gbẹ̀nẹ̀ sí ó fẹ́ kí n máa lọ sọ bad English Apankufor kéré ni. ẹ mọ̀ dàpọ̀ ẹ̀sìn mọ́ wà confuse pé mo gbéra mi ní Apankufor because gbogbo onífújì a máa ní orúkọ wa stage name lédè kan ṣáà stage bó tiẹ̀ lówó lé olórin lé owó náà tún wà lé. ẹ bá mi ṣe ẹ̀rá kan balance mi ni. irọ́ èyí tí mo gbọ́ lẹ́nu èyí mọ̀ ọ̀pọ̀ orin ìṣẹ́kù so bí o tiẹ̀ sówó orin ní òdòwó o lè máa lọ o ti bí. ẹ bá mi ọ̀rọ̀ wa ẹ ṣọ́ra fún abẹ́rẹ́ náà jíjókòó sí. And then torí distraction ni tí náà bá ti kàn sí. next question. orí yín. o lè máa lọ. alówólé abasa. Baby talent. Must be mad. Yeah. Okay. O3. So, kí ni Tinúkẹ́ ní fún wa lẹ́yìn o? I want to show you that I'm a dancer. Is it? Yes, I can dance Afrobeat and I can twerk. Wo ló kọ́ fẹ́ ṣe ń bẹ̀? Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe Afrobeat fún mi. Èmi ló máa prevent twerk yẹn kí ni. Okay. Ṣé twerk mi ló kọ́ ṣe àbá? The twerk will be better. The twerk. Akọ́fì yẹn bẹ̀rẹ̀. Tinúkẹ́, everybody gẹ̀ǹgẹ̀ túnde Afina, oh Afina, ah. There's a baby, and I'm seeing I never say my dinner, coming on in my career, so sharing the meaning of the song. Muslim. Thank you. Tó bá dé get Afrobeat. O lè fi wájú ẹ̀ náà kó fi slit àbí. Ẹ má worry, Afrobeat máa fi yẹn ṣe. Okay. Mi mọ̀ bóyá ẹ like Àṣàkẹ́. Ó ní performance Àṣàkẹ́ kan tó ń trend ní TikTok. Okay. Èmi ló kọ́ Àṣàkẹ́. Ó yá. My energy is what the ẹ sọ pé wájú ẹ lájú ẹ lọ́dà fọ́. Mi mọ̀ bí ẹ mọ̀ gbèsè rẹ̀ ọmọge yọ̀dí ẹsẹ̀ yẹn ara fẹ́ sán yọ̀dí ẹ mọ̀ kọ́ méjì ló máa ń dúró kó máa dúró sílẹ̀ yọ̀dí ẹ òjò fẹ́ skin gbogbo gbẹgbẹ gbẹgbẹ dídídídín
We'll get back to you. Mi ò mọ̀ pé o tún lè jókòó fi jókòó lé wọn lẹ́sẹ̀. No. Thank you very much. Next. Fadekemi, right? Yes, sir. Yes. Irú àwọn ẹ̀bùn wo ni Ọlọ́run fún yín? Ẹ̀bùn. Bẹ́ẹ̀. Ní ìgbẹ́bùn wá yín sẹ́. Àmì pé nǹkan tí o lè ṣe àwọn ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ. Ẹ̀rín ló mọ̀ orin ni o. Mi mọ̀ pé mo mọ jójó, mo mọ orin kọ, mo sì mọ sósó. Ṣé ti sùn ẹ̀sùn ìgbà tẹ́ bá dé? Mo máa ń sógun sẹ́. A ní ẹ má sùn. Iṣó mi sì máa ń rùn. A ní ẹ má sùn. Mo lè fi só kọrin. Ẹ má fi kọrin. Ẹ̀wọ́ bóyá kẹ́kọ̀ọ́ kọ orin. Ẹ jẹ́ kọ́kọ́ jó sẹ́. Kò sẹ́ni tí ó lùlù fún yín. Ẹ lè lùlù fún mi. Àwa ń sọ ń lù. Madam Fadekemi, orin ní kẹ́ ẹ̀ kọ́kọ́ kọ orin. Bó bá ṣe pé mi nìwọ ni bá fapá jó bó bá ṣe pé mi nìwọ ni bá fẹsẹ̀ jó tó bá ṣe pé mi nìwọ ni bá fi gbogbo ara Ẹ wo tébù. Yes, sir. Madam, plan bá mi tẹ̀ tó lè ṣe. Mo lè kọrin mí náà ni. Ìjálá lè fẹ́ kọ ní àbí wo? Mo lè sùn jálá náà. Mo sì lè kọ fújì. Ẹ sùn jálá. Àǹtí wàhálà yín ọ̀dà. Sorry o. Ọ̀nkú wàhálà yín ọ̀dà. Ìjàngbọ̀n yín ò lè dẹ̀rùn. Ìbẹ́yìn lẹ́gbẹ́jà wá ká mi mọ́ o. Àbẹ̀dẹ̀rù kó màmá mi lójijì ni. Yọ̀bá mi lákọ̀lákọ̀ ni mo wà bí ìbọn kò bá. Ẹ lọ kòbàkòbà ara lé yín lọ́dọ̀ yín náà. A ní ẹ̀kọ́ orin ẹ̀yìn ọ̀bọ̀. Orin. Sálẹ́sẹ̀ ta sẹ̀yìn tẹ́lẹ̀. Rárá o. Ìyá ń nàwọ́ sí wa. Rárá ọwọ́ ni mo fi sí. Ìbọn lápá tí kò lápá tí ta ló lè jẹ́ kó kọ́ ní mọ́sọ́. Tẹ́lẹ̀ náà wà pé kò bá sọ ma láìkẹ́. Irú àwọn nǹkan mi ò lè tún sẹ́lẹ̀ sùn jálá. Bẹ́ẹ̀ni. Ilé sùn jálá. Àti gbé bàbá rélé. Àti ẹ fi gbé bàbá lẹ̀ náà. Bàbá wo? Ẹyin sùúrù. Ẹ lè gbé ìyá rẹ̀ ilé. Ẹ gbé ìyá rẹ̀ lè gbé lọ ilé, bàbá lẹ̀ ń gbé lọ ilé. Bàbá ní mẹ́rin àyíṣẹ́. Àwọn nìkan gbé lọ ilé. Yálà mo lè kéwì náà. Ẹ ti wí nù. Mo sì lè ṣètò oníṣòwò náà. Ẹ lè bẹ́ èbú náà. Mo lè bẹ́ èbú o. Ẹ bẹ́ èbú káwọ́. Pọ̀ kò ń sàwálẹ̀ máa bú o. Ẹ búra yín. Kò sí èbú lára mi sà. Ẹ ṣe mọ̀. Orí yín tọ́pá bí my bad ẹ mọ̀ bí mi sà. Ẹ sì rùn bọ̀yà ó kẹ́ bí tabẹ́. Ojú ojú fitifiti bí irun okó. Ẹ máa lọ. Nítorí yẹn bá ń gbódò rọ̀ torí àmàlà bá. Ẹ máa lọ. Ẹ máa lọ. Wọ́n yẹn yìí burú o. Wọ́n ti gbé bàbá rẹ̀ lé. Kò sọ pé wọ́n ti gbé ìyá rẹ̀ lé. Next. Kuranga. Ó nà ẹ̀ Kuranga. Kuranga. Mi ní fẹ́ kó beat round the bush. Ó mọ̀ pé mo mẹ́ sí ló máa ní eégún kan ló ti wá nǹkan kan ìyẹn kọ́ ni mo fẹ́ lé ní. Talent tí Ọlọ́run fún ẹ. Àwọn kan tó bá mọ̀ pé ò lè ṣe tó rú ẹ lọ́rùn. Opportunity ẹ ló nílé láti ṣe. Bó ṣe kó fò sókè ní bẹ́ẹ̀ tó máa máa ní bíbá ẹ ò ní fẹ́ jump kọjá bẹ́ẹ̀. So mo dẹ̀ hope pé o ní bí mélòó kan fáwa. Ẹ má sọ̀rọ̀ jù. Tó bá jẹ́ ti talent yẹn ni Ọlọ́run fi fún mi ni. Yes sir, mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín. Mo ní talent oríṣiríṣi o. Ṣé kí n jó fún yín ni? Ṣé kí n fò sókè fún yín ni? Ṣé kí n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni? Ṣé kí n kọrin ni àbí kí n ṣe acting fún yín? Èwo lẹ fẹ́ nu méjèèjì àbí nínú gbogbo ẹ̀? Okay, ṣe acting. Bẹ̀rẹ̀ látòrí acting. Ẹ jẹ́ máa fún yín ní acting. Tí bá fún yín ní acting mi, ẹ máa fọ́. Já fọ́. Lọ sí ẹ jẹ́ n kọrin fún yín. Ẹ jẹ́ n kọrin fún yín. Ṣé ẹ ti rẹ́dì láti gbọ́? Ẹ ṣe lè bá máa lùlù yẹn. Kò sí drummer náà mi.
ó lè máa dùn létí tí bá lọ ní kíní o. Orin tó bá máa dùn tí ò bá sí nínú kókó. Ẹ má wọrí. Mo jẹun àná nínú ilé mi, mo jẹun òní nínú ilé mi, má jẹjẹ tọ̀la lọ́gbà ẹ̀wọ̀n. Mo jẹun àná nínú ilé mi, mo jẹun òní nínú ilé mi, má jẹjẹ tọ̀la lọ́gbà ẹ̀wọ̀n. Mo wà surprise. Àrísọ́bí tó jẹ́jẹ́ ẹ̀sìn náà ló ń lù. Àwọn àrùkù bí àǹkan mi máa bí àbí iná máa já ìlẹ́nu ẹ̀. Ẹ jẹ́ tó fún ilé ẹ̀kan sí, mo fẹ́ fún yín fújì. Bẹ́ẹ̀ fún yín fújì ẹ máa láìkì yẹn gan. Ó dàbí pé tí mo bọ́ ọkàn yẹn, máa wọ̀ ìtọ́yà. Ṣé ń gbọ́? Lórí láyé àtijọ́ tẹ́ṣin bá máa wí, á lóhun ṣálọ́gà ò tó bá jẹ́ tèrè sísá. Gidigidi. Tẹ wá rí nígbà yẹn eré ń bẹ lẹ́sẹ̀ màálù gan. Okùn ẹsẹ̀ ló ń ṣe ìfàsẹ́yìn fún àtẹ̀sìn tó sáyé àti màálù tó ń rìn o. Gbogbo ọ̀gá sí ó ti wí mo ti rẹ̀ máa ń kọ́ sí. Gbogbo ẹ̀ lẹ́ran náà mọ̀. So ti tán. Gbogbo mo lè máa kọ́ lọ́gbọ̀n. Ẹ̀pùsẹ́pùn tó ní ti tán. Ó pọ̀ gan. Orin nìkan ló ṣe ń kọ́. Ó pọ̀ gan ti mi rí. Àdìsẹ́pùn tó ní ti tán. Ó pọ̀ gan sà. Ó yá tún sọ. Ẹ má wọrí sàjà àfẹ́lẹ́ lẹ́ báyìí. Àì máa ní àwọn kìnìtà yẹn máa tún ṣe níta máa tún ju fún yín. Ò ní jó. Mi ò ní jó ń sìn. Tásán ẹ̀ pápá máa ṣe irú nǹkan tá à ń ṣe. Máa gbé wínà ẹ lọ. Ọtó tẹ̀ ni, ó ti tẹ̀ra ẹ̀. Bọ́ èmi rí yẹn. Àní kó máa gbé wínà ẹ lọ. Kùrángà, ṣé kí n ṣòfò kan fún ẹ? Yes sir. O ti gbégbá orókè. Àìṣe ìgbọ̀lẹ̀ sàmújẹ́rìí. Mo gbẹ́ tí ń nọ ibi tàgárì. Ẹ ṣe sà. Next. Good afternoon, the judges. Good afternoon, gentle lady. Yeah, my name is Sandra lórúkọ. Ọmọ ń pè mí ní Sand baby. Lady Sandra, Sandy baby. Yes, sir. Inú mi dùn wípé o mọ nǹkan tó wá ṣe níbí lẹ́ni. Yes, sir. Wọ́n fún ẹ láyè láti showcase talent ẹ. O mọ mi ni, you know what that means? I am very talented, sir. Emo, I suppose gan, sir. Mo lè kọrin, mo dẹ̀ lè jó, mo lè twerk, mo ṣe máa ń twerk dáadáa. Èwo ló kọ́ fẹ́ ṣe mẹ́? Ètò bá ní kí n kọ́kọ́ ṣe náà. Ilé tó bá wá rọ̀ ẹ́ lọ́rùn gangan nínú ẹni kò kọ́kọ́ ṣe. I mean the easier one for you. Mo mọ orin kọ. Emo, Olamide Bado, òun ni mentor mi. Yeah. Okay. Yeah. Ó ti sálẹ̀ bọ̀. Ìyàwó ni babaláwo. All everybody. Ẹni lè mú bá ní bàráwò. Period. Wọ́n. Hey. Oh my God. Ẹni lè mú bá ní bàráwò. Ẹ wò ṣé kí n twerk fún mi. Hey, o lè twerk lọ́yà. Shake it, shake it, shake it, shake it, shake it, baby. Ẹ kó mi jẹ. O ti ṣe. Èwo talent pọ̀ gan. Èwo ló tún kù? Mélòó ló ti fún wa ń sìn? 2-in-1 ni mo ṣe fún yín sá. Okay. Mo fún yín lóhùn yẹn, mo tún ẹ̀mọ́. Fún wa ní 2-in-2. Tó fọ́ sára rẹ̀ láti máa. Mi fọ́ sára mi. Irú ọmọ tó ń gbà tó máa wọlé. Ó kàn lẹ́gàn ẹ̀rí ni. Ó shake. Okay. Ó shake gan. Àbí shake tún shake ẹ̀ Ìwọ náà Ó lè máa lọ tí wọ́n kí. Okay, thank you so much. Ẹ má gbàgbé mi ní win now. Àbí wàá gba winner lọ́wọ́ ń sìn. Ó ti yá, mo ti ready. Thank you so much. Máa lọ. Kí n tún máa lọ. Mo nu basket tó wà lẹ́nu ọ̀nà ẹ̀ tó bá ti lọ. Wàá rí winner mi. Okay. Títílayọ̀. Mọ̀lẹ́kún dé. Títílayọ̀. Ẹ pẹ̀lẹ́. Ìpẹ̀lẹ́ mọ́ mi. Ṣé ẹkún ò ságbọ̀n ẹ lẹ́nu? Ṣùgbọ́n ara tálẹ̀ǹtì náà lẹ́kún. Ara ẹ̀ ní. Sókè tálẹ̀ǹtì. Títílayọ̀. Ṣé nǹkan tó sọ yé ẹ? Ṣé o mọ̀ fún mo mọ̀ ẹ́ dáadáa? Ṣé o rí nǹkan tó fẹ́ ṣe léle yìí? Òun gangan ni ìdíje tó wá ṣe ń bì. Màá wá fẹ́ kó fi ara balẹ̀ kó ṣe. Ṣé o mọ̀ nǹkan tó fẹ́ ṣe? Kí nǹkan tó bá mọ̀ ṣe tó bá rú ẹ lọ́rùn yàtọ̀ sí wèrèwèrè tó ń tẹ̀ ṣe ń bí o.
kan tó bá mọ̀ pò mọ̀ ṣe tó rú ẹ lọ́rùn tó lè ṣe dáadáa ijó ni o orin ni o even bó ṣe rìn bó dẹ̀ jẹ́. bó jẹ́ kún tó máa sún dáadáa yẹn o lè sún. bàbá mi ta mo ní kankan. mo ní kankan. màá fẹ́ gbọ́. ìkànnì fún yín. Yẹ́ ẹ̀fà mi o. Adéjú mi tó. Ọtí mo dáyé mo ti dúpẹ́. Mo ní ẹ̀pẹ̀ ní mo bẹ̀ mo lọ́nà àdìmọ́pọ̀ òun láyé òun ayédùn mi. Mo lọ́nà àdìmọ́pọ̀ òun láyé òun ayédùn mi. Sókè. Pẹ̀lú pé o discover pò sí ayé yẹn o ní problem kankan ju pé kò kàn máa lọ lọ. Mi jẹta. Tóònù wo ló fi ń kọ yẹn? Ṣé soprano ní olú yẹn? Bẹ́ẹ̀ni. A good soprano. Ẹ ṣeun bàbá mi. O ti wọ studio rí? Jọ. Màá lọ lọ́la, bàbá nípa ní ìní màá. Àwọn lọ sí rẹ́kọ̀dù. Bẹ́ẹ̀ni. Ayé ọ̀rọ̀ àwọn. O sọ pa mi. Ọ̀run á gbọ́. O lè máa lọ. Ẹ tẹ́ ń dúró díẹ̀. Kí ló tún fẹ́ ṣe? Gbé parí jẹrẹ ni. Àìrọ̀ àwọn òun ṣeré àrùn. Ṣé o lè jó? À ń jà ń bẹ ni. Ṣé o lè jó? Ó yá jó. Oní ìmọ̀ bàbá mi. Oya oya, Ile Ayo. 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 Ẹni àríntàkìtì wà rí ní gbàgede o. Ẹni àríntàkìtì mà rí ní gbàgede. Wọ́n wá mú olùwẹ̀gùn wọ́n fẹ́ fi lájà lọ́wọ́. Ṣé ó lè ṣeé ṣe? Kò lè ṣeé ṣe. Àní ṣé ó lè bọ́ sí o? Kò lè bọ́ sí, bọ́ sí, bọ́ sí. Bọ́ sí, bọ́ sí.